لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أفضل خلق الله صلى الله عليه وسلم. وأشرف خلق الله صلى الله عليه وسلم. وعذبهم كلاما صلى الله عليه وسلم. سيدنا مولانا محمد بن عبد الله صلى الله عليه وسلم. وعلى آله وصحابته أجمعين. آمين يا الله. رضي الله عن الصحابة الكرام. رضوان الله عليهم أجمعين. قول آمين. آمين يا الله. رضي الله عن تابعين لهم بإحسان. آمين يا الله. ورضي الله عن الأئمة المهتدين بهم. آمين يا الله. ورضي الله عن الأئمة المهتدين بهم رضي الله عنهم ويبارك. رضي الله تعالى عنهم. إمام مالك رحمه الله. إمام الشافعي رحمه الله. إمام أحمد بن حنبل رحمه الله. وإمام أبي حنيفة رضي الله تعالى عنهم. جنات عدن لهم جنات عدن لهم ما يشتهون بهم في مقعد الصدق بين الرعد والظهر. في مقعد الصدق بين الرعد والظهر. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn lára wa fa tí gbogbo wa náà fi wá dẹni tó ń wẹ̀ tó ń yán kànkàn. جنات عدن لهم ما يشتهون بهم gbogbo àwọn ruwatul hadith tí wọ́n gba hadith wa. جنات عدن لهم gbogbo àwọn kutabul kitabil wahyi àwọn tí wọ́n kọ tírà kalẹ̀ tí wọ́n kọ alukurani tí wọ́n kọ wáyé kalẹ̀ fún wa. جنات عدن لهم àwọn hufasul Qur'an. جنات عدن لهم wọ́n há alukurani sórí kí kankan má bàa sọnù nínú ẹ̀. جنات عدن لهم wọn mọ iye òǹkà owó wọn mọ iye òǹkà ilẹ̀ ṣùgbọ́n wọn mọ iye alukurani wọn mọ iye arabi tó wà ní alukurani. جنات عدن لهم ما يشتهون بهم gbogbo tí wọ́n ṣe yìí ó tọ́ kí onílàákàyè kó máa ṣàdúrà fún wọn. في مقعد الصدق بين الرعد والظهر. في مقعد الصدق بين الرعد والظهر. wọ́n á ṣe tójú ni pé bàtàlú àǹfùsà àwọn khidmata lil Islam wọ́n ná ẹ̀mí wọn ṣe kí ni. wọ́n ná ẹ̀mí wọn khidmata lil Islam. láti fi sin ẹ̀sìn Islam. láti ṣe bọ̀yẹ́. láti fi ṣe bọ̀yẹ́ ẹ̀sìn Islam. la yakhafu lawmata la'im. wọn kì í wo ẹni tí ó bú wọn, wọn kì í wo ẹni tí ó sọ pé kí làwọn ń ṣe, wọ́n ṣàǹṣe tí wọ́n fọ́lọ́run ni. wọ́n wo tẹni tí ó bù wọn pé wọn ò rí lé kọ́. wọn ò wo tẹni tí ó bú wọn wípé wọn àwọn ò rí lé kọ́. bẹ́ẹ̀ ni wọn ò wo tẹni tí ó bù wọn kí wọn ò wọṣọ gidi. bẹ́ẹ̀ ni wọn ò wo tẹni tí ó bú wọn wípé wọn ò wọṣọ gidi. àwọn ṣàǹṣe tọ́lọ́run lọ ni. àwọn tí wọn kharadun wọn máa banújẹ́ ìsámá yusamu ìdáhùn tí wọn bá ń bú Ọlọ́run wọn. tí wọ́n bá ń bú Ọlọ́run wọn, àwọn sì máa banújẹ́ àwọn táwọn wí yìí. wọn ò fẹ́ kí wọ́n bú Ọlọ́run máa wọn lára. wọn ò fẹ́ kí wọ́n bú Ọlọ́run máwọn lára. nígbà tó ṣe pé àwa tá a wà ń bẹ̀ lónìí kharadun àwa máa banújẹ́
ìsàmà sí màkàsàfà ń jà òhù tí wọ́n bá fi tí ò tó nǹkan kan yìí wá. àwọn bàbá mi jẹ́. afaraya pé mi ni wọ́n pè lórúkọ yìí. wàyíṣà yusamu ìdá òhù làmúyá kàrí. wọ́n tí wọ́n bá bú ọlọ́run lára wa tò ní kí dùn wá. a máa gbèjà ara wa ju ká gbèjà ọlọ́run lọ. gbogbo àwọn wọ̀nyí ẹ̀sìn ní omumuláyà wọn ọlọ́run ló mumúláyà wọn alukur'an ló mumúláyà wọn àwọn ìpìlẹ̀ tí islam ní ló mumúláyà wọn wọn fẹ́ kó ráre wọn fẹ́ kó sọnù wọn sọ wọn fẹ́ kó lé wọn fẹ́ kó tọwọ́ wa lé sí wọn fẹ́ kó dínkù wọn fẹ́ kó wà bí islam bí ó ṣe wà lójú ayé anabi muhammad. àwọn aróyìn wọn onígbà wọn tá a wí yìí o àwọn lọ́lọ́run sọ pé wọ́n máa rattal al-Qur'an tartila wọ́n máa ka Qur'an lákàtúnkà àkàtúnkà ni wọ́n máa ń ka Qur'an kì í sú wọn wọ́n á lè máa ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n máa ṣọ́ wọ́n fẹ́ kó dínkù wọ́n fẹ́ kẹ́nìkan kan ìtìkùtì kan bọ̀ látọwọ́ wọn wá ṣọ́ bẹ́ẹ̀ tí wọ́n fi wá padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo tó ń jẹ́ ìdínkù àti àbùkù kò wọnú ẹ̀sìn lọ́jọ́ ayé wọn ìgbà tí wọ́n lọ tán ní kálukú bẹ̀rẹ̀ sí gbọ́mú gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àsìkò àti ibi tá a fẹ́ lọ lè má ṣàdúrà fún wọn àwọn ṣe má kì í gbogbo tó dàrú àwọn ni wọ́n yanjú ẹ̀ lánàá. gbogbo tó dàrú àwọn ni wọ́n yanjú ẹ̀ lánàá. ẹni tó bá fẹ́ lò fẹ́ nú nìkan fi ló kù. ẹni tó bá fẹ́ lò fẹ́ nú nìkan ló kù. al-halalu bayyin wal-haramu bayyin wọ́n jẹ́ ká mọ̀ tó ń jẹ́ ẹ̀tọ́ wọ́n lè jẹ́ ká mọ̀ tí ò dáa. wọ́n jẹ́ ká mọ̀ tó ń jẹ́ ẹ̀tọ́ wọ́n sì jẹ́ mọ̀ tí ò dáa. wọ́n lé wa jìnnà kúrò níbi tí ò dáa wọ́n dẹ̀ wá fún wa mọ́ gbogbo tó dáa wọ́n dẹ̀ sì wá lójú kòkòrò gan pé gbogbo tọ́lọ̀ ń bá kọ̀ fún yín pé ẹ má ṣe fáṣẹ nìbòhù wọn náà nẹbi sọ pé ká jìnnà sí. sallallahu alaihi wasallam. amartukum bi fatu minhu mastata'tum ẹ bá mi yorùbá náà mọ. sallallahu alaihi wasallam. amartukum bi gbogbo tí mo bá sọ fún yín kọ́lọ̀ ní ẹ máa ṣe fatu minhu mastata'tum ẹ mú nínú ẹ bẹ bá ti lágbára mọ ilẹ̀ anna Allaha la yukallifullahu nafsan illa wus'aha ìdúgbò bá wa ọba tí kì í gbé ntẹ́yìn oníkápá kì í gbé kọ́yàn lọ́rùn ẹ̀sìn wà òun lálàkúlà bọ̀yàn lọ́rùn àbẹ́ tó bá làbọ̀ra ẹ̀ lọ́rùn gbogbo tí ó múnira báyìí ìsìlámù làbọ̀ wa lọ́rùn kò ṣe é ní tipátipá pé kankan ká máa ṣe àwọn kankan tí ò bá dá àbí ká máa ṣe àwọn kankan tó a rí pé apá wa ò ká ó lè jẹ́ ẹ̀tọ́ níbòmíì kó má jẹ́ ẹ̀tọ́ lọ́dọ̀ wa nígbà tí ò bá ti gbé wa kọlu èèwọ̀ Ọlọ́run gbogbo tí ò lè mú wa wọná ní ọ̀rọ̀ ká yọnu gan àlè torí ẹ̀ wọná tá a bá fi irun gbọ́n lẹ̀ a lè gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run tá a bá fa àlè wọná gbogbo àwọn kan wọ̀nyí àwọn afọ àwọn wọn da gbogbo ẹ̀ hàn wá wọn jẹ́ àmọ́ mọ̀ bá àwọn tó tọ́ wọn jẹ́ ká mọ̀ wáyé nítorí ọ̀rọ̀ yàn wọn jẹ́ àmọ́ súnà gbogbo ẹ̀ ní àwọn afọ àwọn wọ̀nyí wọn jẹ́ ká mọ̀ mọ̀kìrú tí wọ́n kọ̀ gbogbo ẹ̀ ní usulul fiqh wa usulul tashri' ni wọ́n ṣàlàyé ẹ̀ fún wa àwọn ni wọ́n já gbogbo ẹ̀ odindi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn afọ ni wọ́n ti gègé bọnú ẹ̀ wọ́n lò láàkàyè wàhálà ni wọ́n ṣe wọ́n tó gbé gbogbo nǹkan yìí kalẹ̀ ọ̀dọ́ amáṣàbà ṣàlékún ìkẹyìn. ẹ gbàgbọ́ bẹ́ẹ̀. àdéhùn Ọlọ́run ni pé fìyàyín ṣàtẹnurọ́ ọ̀dẹ̀yà ya'yatuha an-nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyatan. فادخلي في عبادي وادخلي جنتي. Wọ́n máa ṣàbà fi àjẹ́nà ṣe sàárà fún wọn. Gbogbo àwọn tí wọ́n kọ́ wa, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ́ wa, wọ́n pọ̀. Nítorí àwọn tí wọ́n kọ́ wa, àwa náà ni wọ́n kọ́. Torí àwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n kọ́ wa, àwa náà ni wọ́n kọ́. Tá a bá wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ́ wa, wọ́n pọ̀. Mọ́kàsì kì í ṣe àbáramóore jẹ́. Mọ́kàsì kì í ṣe aláìmoore. Àwa wo ọ̀dọ́ sí Ádámù gbogbo wọn ni wọ́n fi hàn ayé. Wọ́n fi hàn àgbájì, wọ́n fi àgbájì hàn ayé. Wọ́n fi bàbá àdàmúnámọ́jì hàn ayé. Bàbá ẹ̀sìn ni ó bí wá wọ́n fi hàn ayé. Mọ̀kàsí èsè ẹni tí ó wà torí pé mo ti tóbi tán kó àsọ pé mo kàn jí mo kàn bára mi ló ní mímọ̀ ni mi ò kí lọ́dọ̀ ẹnìkan. Mọ̀kàsí kọ́ ẹ̀ lè gbọ́ lẹ́nu mọ́kàsí. Ẹgbẹ́ nìkan kọ́ wá pé nígbà tí mo kàn sùn mo wá jí mo fi kíní kan rọrí. Gbàdí ó dàsí bá mo bá ti gbogbo kí ni mo ti mọ̀. Ẹ̀ ní gbọ́ lẹ́nu. Iṣẹ́ Ádámù ṣe pọ̀ tó yẹn wọ́n fi hàn ayé pa àwọn alágbájá. Kódà èyí máa rò pé ẹni tí wọ́n pè láàfà àwọn èso lè kọ́ wọn. Wọ́n tóbi débi pé wọ́n fi àwọn tó kọ́ wọn wọ́n fi wọ́n ṣe àwọn. Wọ́n jẹ́ àmọ́ wọ́n fún ayé bẹ́ẹ̀. Wọ́n sọ nínú orin tí àwọn. وقل فلان جزاء
الله صالحة أفادنيها والكبر والحسد. àwọn ajá àdámọ̀ ló sọ bẹ́ẹ̀ pé ìsá àfádàkà ìrùnsánú. إذا أفادك إنسان بفائدة. máa wà fún wa kó dà kó jẹ́ àǹfààní kékeré kan láì ló bá jẹ lọ́dọ̀ èèyàn. من العلوم فلازم شكره أبدا. nínú tí jẹ́ ìṣàkàsí yàtọ̀ èlórí àwọn tá a dá ṣàlẹ́ ìṣàtúnṣe wọ́n fi àdámọ̀ nìyẹn. من العلوم. ní wọ́n bá kọ́ lọ́dọ̀ èèyàn wọ́n fi hayé kí mo kọ́ lọ́dọ̀ ẹ̀. من العلوم. bàbá yá àdámọ̀ ò sọ rí wípé ewé kan làwọn bàbá pé àwọn kan sùn là ìjì wá gbé àwọn lọ. من àwọn àpàdà nínú àbá ti dàgbà ká. فلازم شكره أبدا. wọ́n fọ́ wájú kan pé kiri kan alibitosu yìí wà arọ́fitosu yìí wà mọ́ alamuni àwọn àbá mi mú mọ̀ wọ́n wà mọ́ alamuni mo dẹ̀ mọ́ tí wọ́n kọ́ wọn. وما قد علمت بفاتح قريب. mo dẹ̀ mọ́ tọ́lọ̀ padà fi kún fún mi. ètò yàrá jẹ́ ńlá ká yóò gbóni yẹn yé. علمت شيوخي وما mo mọ àwọn àfá mi wà mọ́ alamuni mo dẹ̀ mọ́ tíra tí mo kí lọ́dọ̀ kálukú. وما قد علمت بفاتح قريب. mo sì mọ tí ọlọ́run fi padà fi ṣàlékún fún mi yàtọ̀ sí tí mo kọ́ tó yẹ pé tí mo bá tún lò àwọn tó kọ́ mi gan máa sọ pé mi ò kọ́ tó báyìí. ìwọ́n ti bẹ́ẹ̀ sí Ádámù gba gbogbo wọn pé àfa mi ní lágbájá kódà àwọn tí wọn kúnlẹ̀ kí ó lọ́dọ̀ wọn gan wọ́n gbà wọn láfa. ìyá Ádámù kì í ṣe aláìmoore ẹni tó tàn mọ́lẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá fún gbogbo Nàìjíríà fún gbogbo ayé insana alami onímọ̀lánà Sheikh Adam Abdullahi àwọn ni òṣèlú àná Muhammad ròyìn ní ààyè tó pọ̀ khairukum man ta'allama al-Qur'an wa 'allama ẹni tó lóore jù nínú ilẹ̀ ẹni tó mọ̀ al-Qur'an tó tún fi mọ̀ yẹn ànábì tó sọ ọ́ bí Yorùbá níbi dáadáa sallallahu alaihi wasallam khairukum khayrun nas man yanfa'u an-nas ẹni tó lóore jù nínú èèyàn lẹni tó ń ṣe àwọn èèyàn láǹfààní sharru nasi man taraka an-nasu tiqa asasi olórí ibú èèyàn lẹni táwọn èèyàn ń sá fún torí aburú ọwọ́ rẹ̀ alámùtòlè lórí òpẹ̀lú olórí ibú èèyàn bẹ́ẹ̀ olórí ire èèyàn ni wọ́n ṣe àǹfààní fún àìmọ̀ kódà ọ̀tá wọn ṣe àǹfààní lára wọn ọ̀rẹ́ wọn ṣe àǹfààní lára wọn àwọn nìkan ni wọ́n gbé àṣìṣe àgbẹ̀ àníṣe àtàkùn àṣọ bí yàdání kò bá jẹ́ kàdíjà kò bá jẹ́ tìjáníyà kò bá jẹ́ sùmùràtù mọ́mìnì àìmọye sùmùràtù mọ́mìnì tó já àǹfààní lára ṣe Ádámù èmi ìwà mọ́ríkà sí dàrẹ́tì èmi ìwà mọ́ríkà tí ra ṣe Ádámù lóka bẹ́ẹ̀ ni mọ̀lánà ṣe Ádámù ṣe ṣe gbogbo ayé wá gbogbo inú ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ó ṣe wọ́n láǹfààní ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò ṣe é ka mímọ́ látó àdúrà látó sọ̀rọ̀ kò ṣe é kà tán tá a bá ní ká máa sọ nípa àǹfààní tá a jẹ lára ṣe Ádámù kò sún sọ nílẹ̀ Yorùbá yìí kò ṣe é kà tán bó tilẹ̀ jásí pé àdúrà àwọn bàbá nílẹ̀ Yorùbá lánàá ló gbà gẹ́gẹ́ bí àdúrà tánà Muhammad sallallahu alaihi wasallam àníbi ní Ọlọ́run bá gbé yìí fún Islam pẹ̀lú pé kí Umar kú gba Islam tá a bá ń sọ nípa Umar àbí wí Sheikh Adam alórí kan Umar fi khilafati wa fi shuja'ati mọ̀lánà sí Adam dà gẹ́gẹ́ bí Sayyidina Umar ní wọ́n fi adalati níbi déédéé rẹ̀ níbi akin níbi ká sọ̀rọ̀ ká dúró tì bí Sayyidina Umar ṣe lo ìlàfà yẹn bẹ́ẹ̀ ni sí Adam náà ṣe lò bàbá sí Adam ló bá ṣàlékún ìkẹ́ wọ́n bá ṣàlékún ìkẹ́gẹ́ wọn bá ṣe kún ní sẹ̀mẹ̀ fún wọn a fi wọ́n kí gbogbo àwọn àfọ́ àmúdáná Sheikh Kamaluddin Al-Adabi ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí bàbá Kamali sọ lójú ayé wọn àwọn wọn kọ́kọ́ sọ fún gbogbo ayé pé àfọ́ àṣẹ Ádámù pọ̀ gbogbo wa yìí náà à ń wò ó bọ́lọ̀ ti ṣe é pé ẹ̀dá Ọlọ́run ni ìmọ̀ Ọlọ́run ni ọ̀nà Sheikh Kamali náà ṣe ń tìrọ́ọ̀kù bẹ́ẹ̀ fún Sheikh Ádámù wọ́n ti ṣe jẹ́ bàbá sí wọn tó wọ́n ṣe já ṣáájú fún wọn lórí pé àwọn tàná yẹn wọn kì í kórìíra ara wọn kì í sì takò sí Ọlọ́run lára ara wọn sọ bẹ́ẹ̀ gbogbo ayé gbọ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n júwe ìtanisí Ádámù fara àlọ́rin lánàá akíwà náà Sheikh Kamaluddin Al-Adabi wọ́n sọ pé wà mí mọ̀ shaykhina man kana qiblatana wa Ádámù wa Kamalu dini Ádámù wa Kamaluddin lidini. Wa min mashayikhina man kana qiblatana nínú àwọn afọ àwa tí wọ́n jẹ́ ìbùdájúkọ wa. man kana qiblatana. wọ́n
jáwọ́ là ń dájú kọ́ nílẹ̀ Yorùbá mi báyìí fa Ádámù wa kamalud-dini lid-dini. Ádámù wa kamalud-dini lid-dini. Abang kisah Adam hak kisah Kamal. Abang kisah Kamal hak kisah Adam. Ádámù Wa kamalud-dini. wa kamalud-dini lid-dini. Àwọn méjèèjì yẹn àwọn ibùdó méjì tí ó wọnú ara wọn ni. Ádámù wa kamalud-dini lid-dini. Ìdákùn wọn balùwẹ̀ fákùn láàyè bòkìyà. Olúwa ló ṣe bẹ́ẹ̀ kò ṣeé sọ pé mi ò mọ eléyìí rí eléyìí náà gbọ́ sọ pé mi ò mọ eléyìí rí. Ìlú lára àwọn méjèèjì. Odò ńlá ni wọ́n. Olúwa má ṣàbà ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Bàbá ń kí wọn, a máa kí bàbá àgbàlagbà jì. Radiyallahu ta'ala anhu. Bàbá àgbàlagbà jì ò ṣe má kí. Ìmọ́lẹ̀ tí wọ́n tàn sí ẹnu ẹ̀sìn kọjá alójìn tí wọ́n ṣe ń ṣe yẹn. Àlójìn tí ó kú nígbà kan tí ó tàn nígbà kan sódà tí ó tàn lálẹ́ tí ò ní tàn lọ́sàn. Tí ó bá sọ́run kò sí ní tàn. Kò ní tàn tí wọ́n kọ́ àwọn ń tàn ní gbogbo ìgbà ní gbogbo wákàtí mẹ́rìndínlógún ni wọ́n fi tàn. Radiyallahu anhu. Wọ́n ń ṣàǹfààní fáwọn èèyàn lọ́ntọ̀ ni wọ́n ti ẹ̀rú kẹ́nìkan kan kí wọn innama nuti'imukum liwajhillah la nuridu minkum jazaa'an wala shukura. Wọ́n ká àwọn kéwú láì gba kọ́bọ̀ láì gba tọrọ àwọn olùkọ́ fún wọn ló jẹ́ gbòǹgbòǹ wọn sí Ádámù kí wọn tí Ádámù ṣe yọ tí wọn sẹ́yìn wọn láwọn ọmọ ogun Ọlọ́run làwọn òkúdòrò wọn láwọn ni wọn jẹ́ kí kèfèrí kọ́ńbẹ̀rù wa àwọn ni wọn kojú kèfèrí ẹ̀rù oríṣiríṣi orúkọ ni wọ́n ń jẹ́ iná kojú àkojú náà burúkú pé kó tó wẹ́ sọ́hun ajágun mọ́kèfèrí àwọn náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ajágun mọ́kùnrọ́ àwọn náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn kọ tẹ́nìkan ò lè jẹ́ lánàá lọ́dún kálukú ń sá sẹ́yìn àwọn ni wọ́n kojú pé gbogbo tí ó bá kojú kẹ́sìn àwọn ọmọ mi ní lọ́wọ́ máa ṣàbà ṣàlékún ìkẹ́gun àwọn amúnigun ní gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ti wà wájú Ọlọ́run bàbá ṣé sọ́ọ́lù dé la àrùsọ̀mọ̀dá ní títúnlé àwọn ẹni rí ṣe yóò bá lè jẹ́ à ń sọ̀rọ̀ nípa Mùlánà Fadilatu Sheikh Muhammad Habib Allah. Àwọn gbẹmú di ìrànà. Rabbana alimu bàbá lè sànà àfihàn àkàdà bèbí bàlá fàkéde o. Màmí àdàmà ní Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n bá ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara. Àbí fún bàbá Mudirul Markaz. Bàbá Mudirul Markaz. والحبيب الذي ترجى أدلته. Nígbà tí mo ka búrúdà tí mo gbọ́ yé, wọ́n kí àná mi pé wọ́n làbí wọlé ní tòun jájà bá tó. Bàbá ní bàbá Mudirul. والحبيب الذي ترجى هدايته. Tòlìdá adìlátòhó tòlìdá ìdáyàtòhó lówí. والحبيب الذي ترجى أدلته. Wọ́n wá sọ pé àbíbù táwọn ń wí yẹn o, ó wà ní والحبيب الذي ترجى أدلته. Èsì àbíbù tọ̀dọ̀ yín o, Èyí àdúgbò yìí o. ìta lè ran kan pé àdílà wàhálà tó bá lẹ́nu ẹ̀sìn yìí, mo ní ká dájọ́ rẹ̀ sí. والحبيب الذي ترجى أدلته. Ẹni tí ó mú àdílà wá, tí ó mú ẹ̀rí ọ̀rọ̀ wá, tí ó sì ṣe déédéé Al-Qur'an, tí ó ṣe déédéé hadith Ànábì Muhammad. من الأهوال مقتدي لكل هول من الأهوال مقتدي. Gbogbo tó ń jẹ́ ẹrù bá àwọn èèyàn tẹ́ àyàkálukú ń já àti jáde sí. Tí kálukú ò lè sọ, tí kálukú náà wá fẹ́ tan láìfù. Ké tó bá ti débi ọ̀rọ̀ tó bá ti lé àwọn àdìgásọ̀ alámì yẹn, kálukú máa ń fi fóònù lẹ̀ ní o. Kálukú ò ní lè tan fóònù lórí yẹn o. والحبيب Ìyá láti máa ń gbọ́ o, afẹ́fẹ́sì ọ̀ní kálukú ti gbọ́ o. والحبيب Àwọn tọ́rọ̀ bá dojú ẹ̀ tán tó bá ní ká ṣe sọ, àwọn tó wà lè fi ṣètò yẹn. Àbíkú ta gègé yẹn, àwọn tó bá yẹn. الذي ترجى أدلته. Ẹ̀rí ọ̀rọ̀
àwọn dakaik wahakaik ẹ̀wẹ́ àti ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n lọ́dọ̀ àwọn alágége. wàlẹ̀ àbíbú lẹ́dí tùrìyà àdìlátò. olúwa bá ṣàlẹ́ pẹ̀mí kí wọ́n lábẹ́ ara fáwọn. olùdarí àwọn alágége kan bá yàn jà sí pé àjọ ń jà tó ní jálà bí. kò pọ́sibù kò ṣẹlẹ̀. tí o ti gbọ́ yẹn yóò gbọ́ yẹn náà rí. àwọn àtẹnìkan jọ ń jà tó ní jálà bí kan. kò pọ́sibù. àbálágége kọ́ yẹn ẹni tó wà ń kó máa lọ ẹni tó wà ń kó dúró. wọ́n ti jẹ́ pé torí tọ́lọ́run àtàná Muhammad alágége ló yàmú òbèrè ẹni kankan kò lẹ́ni kẹ́ni kan mú wá fóun àgbọ́lẹ̀ bàbá alágége ní bí ẹ máa mú wá kò ṣẹlẹ̀ rí àgbọ́ngbà kan pé gidi kan dá lọ́dọ̀ wọn rí torí kí wọ́n fẹ̀yìn sí kankan tó kọjá Ọlọ́run àfi wọ́n kí gbogbo àwọn afáàyè àwọn bá pọ̀ alífàtàlẹ̀ àdàbí àwọn alífàgbàlagbà igi àwọn àgbàlámúlẹ́gùn gbogbo àfáàfáàfáà gbogbo ayé láàfáà òdodo àbá àgbà àlífà wa ní gbogbo ilẹ̀ Yorùbá ní Tìjàníyà àlífà àgbà ní Yorùbá ní Kàdìríyà aláàmọ̀ nìyẹn wọn tó bá ti yàtọ̀ sẹ́ni tó lè yí ẹ̀sìn tó lè ṣe wá lọ́kàn àmọ́ wọn àwọn tó bá lè mú sísọ́ọ̀sì tó fi gé aṣọ àgbà tí wọ́n jà pé lọ́tọ̀ọ̀tọ̀ àdámọ̀mọ̀ dáwà tí o bá ti lè ṣe wá lọ́kàn kì í ṣe dáwà tí o bá ti lè pèpè lọ síbi olúkẹ́ kì í ṣe dáwà tó ti dùn wá tó pa lọ bí ká fẹ́ràn ara wa ká fẹ́ràn ara wa káṣọ̀ kan kì í ṣe dáwà nù. àdáwà tí ó máa ní kí ọmọ 20 ọdún kó máa sọ sí ọmọ 100 ọdún máa fi wọn bìdìsánù tàkìr máa fi àǹkè máa fi Ibrahim mo fẹ́ sọ̀rọ̀ gba Ibrahim Senegal fọmọ 20 ọdún lẹ́nu ádámọ̀lẹ̀ àlórí àbíbù mọ́ríkàṣì ṣèyí anábì ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni anábì ò lè kọ́ wa nírú yẹn àyẹ̀dáwà tó bá ti nírú yẹn nínú àlégbọ́ àwọn tó máa bá yín gbọ́ náà ni wọ́n ń gbọ́ yẹn àpògbà tí wọ́n ṣe dáadáa pẹ̀lú abẹ́ lọ́mọ ṣàṣe dáadáa pẹ̀lú mo fẹ́ sọ̀rọ̀ lórí rabitatul a'imma wal ulama wal mu'as wal mudarrisin fi biladi Yorùbá àti wọn fún wájú wọn ní ẹjọ́ àdẹ́ta akramakumullahu al-karim wọn ní ẹjọ́ àdẹ́ta àti wọn ní ká fi máa fi jẹun wọn ní ká fi ṣiṣẹ́ ni wọ́n ní ká fi ṣiṣẹ́ ni kì í ṣe pé wọ́n ní ká fi jẹun ká fi ṣiṣẹ́ ni wọ́n ní ká fi ṣiṣẹ́ ni. ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn ọbẹ̀ ẹ̀sìn iṣẹ́ ni ẹ̀sìn tó bá wẹ̀ kó sí. ẹ̀ tó bá ń kó sí tó bá ń ṣe é lè má jẹ́ hìnnás àwọn olùjẹ́ ìbè máa ń fà ẹ̀ tó ń ṣe orí pé kí wọ́n lè bá máa kí wọn àbí torí kókèlè lè máa pọ́n wáyé náà máa ń sábò wà lọ́la wà tọ́lọ́ ni wọ́n jọ sírò iṣẹ́ wọn tó bá yá. wàlá tí a bò ń rọ ìsún kulla yawmi. wọ́n ṣe wà náà. yaqulu likulli malisu'in baqi. yaqulu likulli malisu'in baqi. gbogbo àwọn tó jò sọ àwọn wọ̀nyí ni wọ́n ń yọ oró ìdókò lára wọn. wà á ti àbùhùn. wọ́n ṣe wàhálà gan. rọ ìsún kulla yawmi. wọ́n ṣe wàhálà púpọ̀ jù. ewu ọmọ títí adámọ̀ pé wọ́n ti ṣe kàmọ́ nìkan ẹ̀wọ̀n ṣe àwọn àgbà nìkan. wà á ti àbùhùn. ẹni bí òmọlé wọn mọ́jọ́ tó ti kú mẹ́. rọ ìsún kulla yawmi. ẹ máa wá fi àwọn yẹn wí àwọn tí àríṣẹ́ wọn. yakunu likulli malisu'in baqi. yakunu likulli malisu'in baqi. ẹni bá fẹ́ sọ̀rọ̀ máa kọ́kọ́ fún ẹni tí abẹ́ bá sọ̀rọ̀ mọ́tò sí. òkúta ń sọ láti ẹ̀kọ́ ẹ̀ náà ẹ̀kọ́ ni. ẹ̀kọ́ ni. òkúta ń lọ la ṣẹ̀ṣẹ̀ ń lọ yìí. ibi tá a lọ la ṣẹ̀ṣẹ̀ ń lọ yìí. mo ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ bára wa sọ̀rọ̀. wajadil walakin billati hiya ahsan. ẹ̀dẹ̀bí ọ̀rọ̀ òye ló ṣe ń sọ tó ń sọ. ẹ wàá ṣàlàyé fún ẹ sún mọ́tò sí ẹ má pẹ̀lú wá ti sọ ní ẹ̀ bá ti fẹ́ ẹ má lè jùlọ. ẹ má lè jìnnà. ẹ má lè dà. ẹ̀sìn má bẹ̀ wú. ẹ̀dẹ̀ má bu. ẹ má bu. ẹ̀sìn wa ò búyàn. ẹ̀sìn wa ò búyàn kò fẹ́ kó fẹ́ pè. wọ́n á bí wọ́n lẹ́kùn máa nẹ́bí lánàá nẹ́bí ò sá fún wọn. Ànábì ò sá fún wọn. tó tún kún ọmọ ra ó tún kún ọmọ ra ni kò yé wọn ní wàsá láyé fún wọn. àwọn àlẹ́ ni wàá sàábì tá à ń ṣàdúrà fún lónìí yẹn iná ti bá nẹ́bí níbẹ̀rẹ̀ kò ṣe sọ jáde. wà á nu wọn tí wọ́n lọ sọ̀kùlù ànábì lójú oorun. wà á nu wọn tí wọ́n fi ọkọ̀ yọ eyín wọ́n fi yọ eyín máa nẹ́bí lẹ́nu. wọ́n padà gbà nígbẹ̀yìn wọ́n kó fà yín làmọ́ tábà wàá mọ̀nà wàá mi la sọ̀lẹ̀ gbogbo tí wọ́n ṣe níbẹ̀rẹ̀ àwùmọ́ tí wọ́n fi parí iṣẹ́ ibẹ̀ náà ní apàdàbí sanwó lẹ́kọ̀ọ́. ẹlẹ́kọ̀ọ́ ọ̀jọ̀gbọ́n ló sọ wípé. قال الحكيم ليس شيء أسوأ من أن يساء فهمك وأنت تكره التبرير. ìgbà yín jẹ́ ń pa ní online ṣe fẹ́ gbọ́ ìdí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀
báwo ni wọ́n ṣe dá rábítọ́tì làáyé mọ́lẹ̀ àwọn ni wọ́n dálẹ̀. àwọn wo ni wọ́n dá rábítọ̀ lẹ̀. kí ni èrò wọn kí ni aims and objects wọn al-umniyyatu wal-hadaf wọ́n fi dá rábítà lẹ̀ orí kí wọ́n dálẹ̀ kí wọ́n fẹ́ iṣẹ́ òun náà fẹ́ kó ṣe ìjọ tí wọ́n dálẹ̀ gbogbo ọ̀rọ̀ ní kálukú ń sọ ṣùgbọ́n tá a bá dákẹ́ tá a bá fèsì tá a bá sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn kì í ṣèṣì ìgbà tó ṣe pé tí ẹ̀ ń gbọ́ yẹn òun ló jẹ́ òdodo ọ̀rọ̀ ni lọ́jọ̀gbọ́n fi sọ fún wa wípé ليس شيء أسوأ من أن يساء فهمك. ó ní kò sí nǹkan kan tó fi ń burú tó káwọn èèyàn ṣe ẹgbọ́ kó má gbọ́ ẹyé وأنت تكره التبرير. kí ọ náà máa fẹ́ ṣàlàyé ara ẹ̀ ìyẹn burú jù ní wọ́n ń sọ kò yé wọn wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ wọ́n náà ní ẹja fi wọ́n lẹ̀ ẹ má jà pẹ̀lú ọ̀bọ jáwùrà rárá. definitely bó ti rí nù. definitely bó ti rí nù. tó o bá ti yanjú ẹ̀. lè ṣàṣe ohun àṣùwà. من أن يساء فهمك. wọ́n ń ta tẹ́kìrà ọ̀tẹ̀ mọ̀ níra kò sí tó burú ó wọ́ọ̀sì púpọ̀ nǹkan tó wọ́ọ̀sì jù ní kí wọ́n máa sọ tí ò rí bẹ́ẹ̀ àwọn èèyàn sọ tí ò rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ tó rí bẹ́ẹ̀ wá dákẹ́ ò sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀jọ̀gbọ́n ní òmùgọ̀ tó yẹ láyé láàrin kí ló lè gbọ́ tó sọ àbáyé. ثم قال آخر في قانون عزة النفس إذا كان خصمك رخيص لا تحاربه. ọgbọ́n ẹlẹ́kọ̀ọ́ olùfihàn قانون عزة النفس táwọn abẹ́ sọ fún yàn pé lágbájá ẹni yìí ní láwùjọ eléyìí mọ tó ń ṣe eléyìí òkò kì í ṣògbónú wọn tẹ́lá bẹ́ sọ pé إذا كان خصمك رخيص ẹni tó ń dájú dà pé ẹ tó wájú ẹni tí ò tó ẹni لا تحاربه ó ní má bàa jà ṣe ní kó jà láyé ọ̀rọ̀ fún ẹni tó ń dojú ìjà pẹ́ tí ò tú ẹ tí ò dẹ̀ tú ẹ wọ́n ní kó má bàjá nítorí kó ṣàlàyé ọ̀rọ̀ fún ṣàlàyé fún ni. wọ́n tó wá dájú ìjà kó àwọn àpáwa tó ń sọ̀sọ̀ kó sọ pẹ̀lú sí Ádámù àdàmú pé kò tó sí Ádámù àdàmú pé kò yé ni kò tó ọmọ kéwù wọn kò tó ọmọ ọmọ wọn tó إذا كان خصمك رخيص لا تحاربه في قانون عزة النفس ló dáa ju ní kó wá ní olóòfẹ́ bẹ́ẹ̀ wúlẹ̀ máa bá wọn jà ẹ ti dì kánà nù àlàyé ọ̀dọ̀ ló máa ṣe ṣùgbọ́n tó kí lọ́dẹ̀ kan tó sọ. وقال آخر لا تخف ممن يكرهك ولكن احذر من خبيث النفس الذي يتظاهر أنه يحبك. الذي يتظاهر أنه يحبك. ẹlẹ́kan tó sọ wípé. لا تخف ممن يكرهك. ẹni tó lóun ò bá ẹ ṣe ó ní má bẹ̀rù yẹn kò ní problem pẹ̀lú ẹ̀ kò láburú ń bẹ̀ kò bá wa ṣe nìyẹn àmọ́ kò bá wa sá bẹ́ẹ̀ pé ولكن احذر. balẹ̀ wọ́n sá pé ṣé Ádámù rẹ̀ bí ọlá ni bàbá rẹ̀ ni wọ́n náà ló ń wí bẹ́ẹ̀ wọ́n náà ló ń wí bí kú wí kan mi wọ́n náà ló ń gbé bàbá ṣe àyà bàbá rẹ̀ wọ́n náà tó ń pè wọ́n lóko mi alátàkàbù mímọ ìyẹ̀kẹ̀rà ẹjọ́ ti sọ fún ẹ kó òun bá ti ṣe Ádámù orí má bẹ̀rù ẹ̀ ولكن احذر بولوي. ولكن احذر من خبيث النفس. àmọ́ bẹ̀rù oníṣọ́ra fún ẹni tí ọkàn rẹ̀ dọ̀tí tó já sí wípé. الذي يتظاهر أنه يحبك. èyí tó ń pretend pé olólùfẹ́ yín lò. ṣọ́ra. wọ́n kẹ́ ṣọ́ra fún ẹni bẹ́ẹ̀. ẹ sọ pé ẹ kí wọ́n ká sí o òun ẹ fẹ́ràn sí Ádámù ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yóò ti dọ̀tẹ́ tó fẹ́ràn wọn. wọ́n ní ẹ ṣọ́ra fún ẹni bẹ́ẹ̀ kó ló tún yàrá yìí. قال آخر. ẹlẹ́kọ̀ọ́ tún sọ wípé. لا تعامل كل الناس بأسلوب واحد. ó ní má bá àwọn èèyàn lò gbogbo èèyàn lò pẹ̀lú sùlóòbì wáyé. má fojú ọdún kọ̀nà kan náà bá gbogbo àwọn èèyàn lò nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ tó máa fi bá kálukú lò lọ́tọ̀ọ̀tọ̀ má bàbá yìí. فليس كل المرض يأخذون نفس الدواء. kì í ṣe gbogbo àárẹ̀ ló jẹ́ pé oògùn kan náà ni wọ́n máa ń lò fún gbogbo wọn. gbogbo ọ̀tọ̀ lògùn tó bẹ́lẹ̀ yìí mu ọ̀tọ̀ lògùn tó bẹ́lẹ̀ yìí mu ògùn tó bá ti bá kankan mo lè má bá lò ẹni pé táwọn fẹ́ jáde sọ̀rọ̀ lórí pílátọ́ọ̀mù tiwa yìí ìlànà tó bá bá kálukú mu ni ẹni tí èyí ṣe pé ọ̀tá ni kò yé ni ọ̀nà tí o ti dárí òde ọlọ́ta ìgbà tí wọ́n sọ̀rọ̀ ní bábùlà àdáwà nu tíra àwọn kan nu tíra àwọn fọ́sfàtò àwùlíyà tíra àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ nípa wìláyà wọ́n sọ̀rọ̀ nípa dáyé látòlè wìláyà wọ́n ní wọ́n tó dé bábùlà àdáwà wọ́n ní nǹkan àmọ́ kò tí àfihàn fíìnà nǹkan àmọ́ kò tí àfihàn tó bá jẹ́ ni tó ń ṣe mistake tí ó fi ń bá wa aṣọ ọ̀tá ni ṣé o ti yá ní fàìṣáàrì yìí látàrí mi náà olúwa bá kọ́ ọmọ ṣe kó dá wa mọ̀ tó bá ti dá wa mọ̀ kò ní bá a jọ sámọ́ wà nǹkan àdúwà àkèké yà ní àwọn tó bá jọ ta tó mọ̀ ọ́n máa bá wa jà ní tí ó jáde fún àlékìwò ọ̀rọ̀ bá a parẹ́ ni àwọn tá a bá ti rí pé àwọn eléyìí kì í ṣe ọ̀tá àwọn kan ló ń lò wọn náà sásùn wọn lábẹ́ nǹkan náà sọ fún wọn kò yá wọn náà àwọn àjẹkọ̀ ọmọ tó
jẹ́ ìdí ọ̀rọ̀ wọn bàbá yìí. قال الآخر ẹlẹ́kọ̀ọ́ tó sọ pé من يؤذي الآخرين بالكذب tó gbọ́ dáadáa سيأتي من يؤذيه بالحقائق. ẹni tó lọ mú irọ́ tó lọ fi ń lẹ̀ mọ́ àwọn èèyàn kan ó gbé òkúrú turọ́ ó lẹ̀ mọ́ àwọn èèyàn ó dẹ̀ ṣe déédéé wọn. sáyà àti. من يؤذيه بالحقائق. òun náà pàdé ẹni tí ó kó dodo ọ̀rọ̀ dání tí ó fi kú òun náà dànù. ẹ bá ti gbé irọ́ tẹ fi ń kú mọ́ mọ́káàsì tẹ fi ń kú mọ́ sí àdámù àwọn máa jẹ́ kí àwọn èèyàn rí òdodo tí ó fẹ́ kí ẹ̀yin náà fi dẹni táwọn òbí ní dá yín mọ̀ mọ́ra ní àwùjọ. ní ẹ̀kẹ́ fèsì kẹ́ ṣe dáwà ètò sọ̀rọ̀ adéyọ kan àwọn tá a ti rí pé ọ̀rọ̀ rẹ gbogbo ẹ̀rọ ti mọ̀ pé ìbọn ò lè sọ̀rọ̀ rẹ. gbogbo ẹ̀rọ ti mọ̀ pé ìbọn ò lè sọ̀rọ̀ rẹ. àdẹ̀kàyé má bọ̀ tẹ́lẹ̀. àdẹ̀kàyé mọ́ ìbọn tẹ́lẹ̀. wọ́n ti máa ń wà bí ìbọn. ilé tẹ wá ń wà bí ìbọn. gbogbo olùtúwì àbáyé. وقال الآخر ẹlẹ́kọ̀ọ́ náà tún sọ pé. يأكلون حقوق الناس ثم يتحدثون عن الحلال والحرام. wọ́n máa jẹ ìwọ àwọn èèyàn wọ́n máa jẹ tó àwọn èèyàn níjẹkújẹ wọ́n tún máa sọ̀rọ̀ nípa àlàálì àti àràmù ṣé irú ilé ẹ̀kẹ́ máa sọ àlàálì àti àràmù ẹ̀yin tí gbogbo ara yín fi ara ṣe ebú ẹ fi gbogbo ara so ebú sí ẹ̀yin wọ́n sọ̀rọ̀ nípa àlàálì àti yàkùlù náà òkú kànáà wọ́n máa jẹ ìwọ ẹ̀tọ́ àwọn èèyàn níjẹkújẹ túmọ̀ yàtọ̀ àdàsúná ẹni máa sọ báwọn yẹn pé fẹ́ sọ̀rọ̀ nípa ìwọ àtẹ̀tọ́ ẹ̀yin mọ̀ tó ń jẹ́tọ̀ ẹ̀yin mọ̀ tó ń jẹ́wọ̀ ṣe sáfù ṣe mọ̀ tó ń jẹ́wọ̀ ṣe é mọ̀ tí ń jẹ́wọ̀ ṣe é sáfù ṣe é sáfù ṣe mọ̀ tó ń jẹ́tọ̀ ṣe é mọ̀ tí ń jẹ́tọ̀ ṣe é ṣe ṣe é ṣe. gbọ́dọ̀ tún yàrá yìí. قال العارف àlàárífù jẹ́ kí n dúró bẹ́ẹ̀ òun ló wá sọ wípé. اسمع ما قال القريب ليوسف. wọ́n á jásí pé ní tíṣà dáhùn ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ń tà máa fi sọ́ọ̀mù ọ̀la fún sọ́ọ̀rì á padà sí dọ̀rọ̀ àdébí Yusufu ni. àlàárífù gbogbo adájọ́ ọmọ káṣẹ́ má jẹnu yóò bàjẹ́ tẹ bá ń gbọ́ tí ò dá tẹ máa ń sọ tíṣà dáhùn tẹ máa ń sọ tí ò dá sí mọ̀nà ṣe àbí wàlá ẹ má jẹ́ kí ọkàn wa jẹ́ gbọgbẹ́ ń dà bí jẹ́ kọ́kàn wa gbọgbẹ́ ni ọ̀rọ̀ tí àlùbẹ̀lá ẹni tó dọ́lọ̀ mọ̀ tó sọ wípé اقتلوا يوسف. ẹni tó Yusufa اقتلوا Yusufa. اقتلوا يوسف نعم. olùmọ̀ kọ́ọ̀lá lùkọ́ ní ìbòlù Yusuf àwọn tó ń jára alẹ́ àrẹ́bí Yusufu ní tí wọ́n sọ sí Yusufu ní pé اقتلوا Yusufa. àwọn alẹ́ والغريب àwọn tí wọ́n jára àta tí wọ́n mọ̀ rí. قال ليوسف أكرمي مثواه. àwọn ni wọ́n sọ pé akirimi مثواه. láwọn tí wọn dá Yusufu mọ̀. àwọn tí Yusufu ò wúlò fún. tí ò wúlò fún tí èdè ń sára lé wọn. ẹ bá gbẹ́rọ Haúsá wọn ní sọ̀rọ̀ sí Ádámù báyìí. ẹ bá délé Lárúbáwá wọn ní sọ̀rọ̀ sí Ádámù báyìí. ó yí àwọn lẹ́nu ní bí ẹni tí ò gbọ́dọ̀ àwọn ìwà tí ó mọ̀ yẹta Ádámù kharija al-jami'a ẹni tó kéwú láì wọ jámíà tó gbọ́ lágbábá wọn ẹni tó kéwú láì wọ jámíà tó kọ tíra tó bá wọn bí sàdámọ̀ ṣe rí lórí àwọn wa tó fúyẹ́ tẹ̀m̀fẹ́ ló kàn kàn kúkà wọn bẹ́ẹ̀ kọ́ Lárúbáwá tún fẹ́ ló kàn. akirimi masiwahu asa yanfa'ana aw nattakhidhahu walada wa kadhalika makkanna li Yusufa fil ardi wa linu'allimahu min ta'wilil ahadith wallahu ghalibun ala amrihi walakinna akthara an-nasi la ya'lamun. Ìsáàtù ìlítà bó olórí náà. Ìsáàtù ìlítà. O ṣeun. Bí máa jẹ ìlítà fàlẹ́ àtẹkùn. O ní pàdé àgbàdo. Mùtàsíkọ̀ mùtàsárì àbíjàwárí. Wọ́n ìsáàtù ìlítà tí ẹ bá bí ẹ léèrè. Wà ìsáàtù ìlítà. Táwọn èèyàn bá tiẹ̀ ṣe ń dájú fún ẹ tí nǹkan ò bá yí ẹ. Wà ìsáàtù ìlítà. Wọ́n á bá ẹ wọ́n rò pé ẹnu ẹ tọrọ. Wà ìsáàtù ìlítà. Ṣé bá bí ẹ léèrè nípa tó mọ̀? Bí máa jẹ ìlítà fàlẹ́ àtẹkùn. Nígbà tí o ti mọ̀ yẹn padà tẹ̀kún. Mùtàsíkọ̀ mùtàsárì àbíjàwárí. Wọ́n máa ṣe sí ẹni tẹ́nu rẹ̀ táwọn rẹ̀ mú bélébélé. Mùtàsíkọ̀. Má jẹ́ kẹ́nu rẹ̀ máa yá bélébélé kí wọ́n lè fèsì ọ̀rọ̀. Mùtàsíkọ̀. Ìyẹn tí ń gbọ́rọ̀ pọ̀ yẹn ti ń sọ̀rọ̀ lọ. Mùtàsíkọ̀. tó bá wo ayé náà tó bá wo òfin ayé bọ́lá ṣe ṣe ètò ayé ó rí pé àwọn tọ́lọ̀ ńlá tó ń gbọ́ ó pẹ̀lú tó ń sọ. Fala takun mutahasikan.
ntọ́lọ̀ ń dá tó ń gbọ́. ìtọ́lọ̀ ń dá tó ń gbọ́. ó pọ̀ ju tó ń sọ lọ. ó pọ̀ ju tó ń sọ lọ. ó pọ̀ ju àwọn tó ń sọ̀rọ̀. ó pọ̀ ju àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lọ. àwọn tọ́lọ̀ ní ẹ máa gbọ́. àwọn tọ́lọ̀ ní ẹ máa gbọ́ wọ́n pọ̀ ju àwọn tọ́lọ̀ ní ẹ máa sọ lọ. a lè ka iye tó ń sọ̀rọ̀. a lè ka iye tó sọ̀rọ̀ ṣùgbọ́n a lè ka iye tí ń gbọ́. a lè ka iye tó ń gbọ́. a lè ka iye tí ń gbọ́. sọ́sọ́ fẹ́ kókè òkì gbọ́ ni. sọ́sọ́ fẹ́ kókè òkì gbọ́ ni. àbí kìkì gbọ́. àbí kìkì gbọ́ nínú tó ń gbọ́ ni àtọ́ka. àbómi òyì gbọ́. àbí omi kì í gbọ́. àbátẹ́kùn kì í gbọ́. abẹ́tẹ́kùn kì í gbọ́. àbóhùn gbọ́. àbẹ́rùn gbọ́. abẹ́rẹ́ ò gbọ́. àbẹ́rà gbọ́. abẹ́rẹ́ kò gbọ́. àbẹ́yẹ ò gbọ́. abẹ́yẹ ò gbọ́. وإذا سئلت بما جهلت فلا تكن متعصبا متسابعا بالجواب. bàbá bí ẹni rẹ bẹ́ẹ̀ má tètè máa sáré máa bá fọ́rọ̀ gbùrùgbùrù yẹ kó máa bí àwọn àṣẹ àlọ́ àdàtẹ́kẹ́lẹ́ nǹkan tó la ta. tí o bá yí ẹ kó bèèrè láwọn tí wọ́n yé. متعصبا yọ sàlàyé fún ọ. mo ti jáde jámíà kò ní kó sọ nípa arábítà tó pàṣẹ mọ̀ nípa ìtàn ẹ̀. متعصبا. jáde arábítà ó yàtọ̀. àwọn bàbá aláàbò bàbá wa ní ọjọ́ dálẹ̀ ẹ̀ bá tó wà ti mọ̀ nípa àtẹ̀wá bí wọn tó bá mọ̀ nípa ìlú. فلا تكن متعصبا. má máa sọ̀rọ̀ nípa tí ò bá ti yí ẹ mọ́. متعصبا متسابعا بالجواب. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ìgbésà ló kù àwọn tó kù ayọjú. متعصبا. kí ló tọ́lọ̀ wò dá yín láàmú tẹ̀ nára yín láàmú. متعصبا. kí ló tẹ̀ ń lò kí yá bá kọ́ra ní gbogbo àwọn èèyàn ṣe rí. متعصبا. ọ̀gáàdọ̀ kò wá tó wọlé wàhídà wọ̀lọ́ pàlátò àríbù. ẹni tó wáyé pé kò ní nǹkan kan jọ lọ́run lọ ẹ má máa bàjá mọ́. فلا تكن متعصبا. ẹ lọ fojú wo yàn pé kò léèyàn lókè kò níjọba kò lẹ́nì kankan ẹ gbà pé ẹni tó lọ́lọ́run ju gbogbo àwọn yẹn lọ. فلا تكن متعصبا. ẹ bẹ́ẹ̀ ti ìjọba kan ẹ bẹ́ẹ̀ ti ọba kan ẹ bẹ́ẹ̀ ti olówó kan àwọn àníkẹ́ máa sọ bó ṣe wù yẹn. ìjọba tó ní bá gba ẹni gbogbo ọtí ẹ̀fẹ̀ ìṣe òní lè gbà yín lẹ̀. متعصبا متسابعا بالجواب. ìjọba ti bẹ̀rẹ̀ àwọn tó gbára lé gbogbo nǹkan tó wókè tó wọlé tó lè pé olúwàgbẹ́ iná fẹ̀rẹ̀ àwọn làálẹ̀ fẹ̀rẹ̀ àrẹ̀ tó lè pé kò sí ìgbà tó kù wọn wọ́n á lò àbí kò máa ṣe bó ti wọ̀n ún musa náà wọ̀ tó wọ̀ sí orí pé òun lẹ́yìn kan kò níyà kò ní bàbá kò lẹ́gbọ̀n kò lágbára kò lóòṣùwò lọ́lọ́ ọba tó ní ẹ wá sọ fún mi wọ́n yà káwá kẹ́ni ọ̀nà láìpẹ́ wà á ẹ gbàgbé pẹ́ni tó lọ́lọ́run ju ẹni tó ní gbogbo àwọn tó ń lọ pín lọ́kàn balẹ̀ kíkẹ́ máa lọ tán láì láti ba ilé táwọn kan fi ẹkún kójọ sí. وإذا سئلت wọ́n ní wáyà mẹ́mẹ́ tó máa béèlì بما جهلت فلا تكن wọ́n làwọn máa pààrọ̀ mọ́tò fún yín wọ́n ní kí máa sọ̀tọ́ kútọ́. متعصبا wọ́n fẹ́ bá yín fi ìjọ kan bàjẹ́. متعصبا ẹ mọ iye ẹni tó ṣiṣẹ́ lórúkọ rẹ̀ wọ̀n. فلا تكن متعصبا ẹ̀yin tẹ́ ti dọ́mọ̀ pìlẹ̀ tẹ́ lórúkọ pìlẹ̀ tẹ́ kẹ́ máa mẹ̀ntẹ́ lórúkọ tán bàbá yín ní. فلا تكن متعصبا ẹ má jẹ́ ẹni tí ó máa ń jára máa sọ̀rọ̀ gbàràgbàràgbàrà sáwọn èèyàn. متعصبا متسرعا بالجواب. ìtọ̀yọ́ tó bá fẹ́ pa wà lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ. oníwọ̀n ni aṣáájú gbogbo ẹ̀sìn gbogbo ẹlẹ́sìn gbogbo yẹn ìwọ ní ti gbogbo ilẹ̀ Yorùbá ìwọ lórúkọ tó pé ẹ ti máa yí ẹgbẹ́ yẹn náà ó dẹ̀ ń sọ̀tọ̀ kú sọ ọ̀rọ̀ tó àdídì ò gbọdọ̀ sọ ó dẹ̀ ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ pẹ̀lú tó yẹ kó máa sọ tó máa sọ wọ́n lànà mi ẹni tó ní farabalẹ̀ lànà mi wò dẹ̀ ní farabalẹ̀ wọ́n lànà mi máa ń lọ́ra kó tó máa fèsì ní wọ́n kì í lọ́ra láti fèsì. وإذا سئلت wọ́n lànà mi máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n bá dọ̀rọ̀ máa ń lẹ̀ sínú ẹ̀yẹ̀ mùsùlùmí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí amúgbó. وإذا سئلت ṣé bá mi ṣe ṣe wọ́n jà ní rẹ̀ وإذا سئلت wọ́n dàbí ògùn jì mí. وإذا سئلت بما جهلت فلا تكن ìwọ òtẹ̀lẹ́ nìkan kan kó jèrè bọ̀ ni. متعصبا àbẹ kó bá yẹn lọ sí máa lé kó lórí ipò. متسرعا بالجواب. kí ló tẹ bẹ́ẹ̀ da ìsìlámù rú ẹ̀sìn wa ò rí báyìí lánàá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló tẹ pín ìsìlámù gẹ́lẹ́gẹ́lẹ́ àwọn bàbá tí wọn kí ó tó pọ̀ kìlí látò lẹ́yìn límì ni wọ́n ní wàkẹ́sì látò lè máa rí wọn kí ó ní wọn bàtírà àwọn níye wọn dọ́lọ́ wọn gbogbo nǹkan lọ ẹ̀yin lónìí kẹ́sì látò lẹ́yìn wàkẹ́sì látò dèrè àyà wà rìwáyà ẹ̀ mọ tíra lórí tí a bá sọ tíra tí a bá sọ̀rọ̀ pẹ́ẹ́pẹ́ bí tó ti wá wàkílì látò lè máa rí pàtó mọ́ ẹ̀dọ́gba tó ní tíra mọ́ ẹ máa wá fi ìdájọ́ kéwú ìdájọ́ tíra tẹ ké ẹ máa fi ìdájọ́ Ọlọ́run ẹ ti gbàgbé ká dọ́nà mọ̀ kó ju gbogbo nǹkan lọ. وإذا سئلت kí ló wá sọ nípa ọ̀rọ̀ yẹn. بما جهلت فلا تكن متعصبا متسرعا بالجواب. الإخبار ìtàn pè ní nínú odò ni
ni ibùdó ni o. Al-ilmu baharun. Ibùdó ni wọ́n ń pè ní mímọ́. Al-ilmu baharun la nafa'a kalima'i. Àrọ́pùtà ṣé ẹ̀wọ̀n gá bàtà ń ká àṣìyà. Àmúkàlàlà. Àdìrí mímọ́. àwọn tó jẹ́ àfáà gan wọ́n bí wọ́n lè béèrè wọ́n ní láàárín wọ́n làwọn mọ̀ wọ́n ti pọ̀ tó. wọ́n ti pọ̀ tó wọ́n dẹ̀ lọ tán kí ní ayé òde já ẹ̀rẹ́ ká bẹ̀rù a tó máa dá sí ọ̀rọ̀ tí o bá kàn wá sáàbì dátò lè ayé mà ọ̀rọ̀ tí wọ́n sọ ó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ló lè sí gbogbo èsì kọ́là bọ̀. gbogbo ọ̀rọ̀ ló lé sí ṣùgbọ́n kì í ṣe gbogbo èsì làápọ̀. àbá lọ́dá àtọ́wọ́ tó ń lọ fún kẹ́yìn. sọ̀rọ̀ tí ò lé sí kò sọ̀rọ̀ kan téèyàn sọ tí ò lé sí. wọ́n ti ṣe gbogbo èsì ṣùgbọ́n lápá. kì í ṣe gbogbo èsì lèèyàn máa ń fọ̀ tó bá gbọ́dọ̀ kan. ọ̀rọ̀ nípa táwọn èèyàn sọ lórí iṣẹ́ àdáàmù wọ́n ní ta ní iṣẹ́ àdáàmù nínú rábítà wọ́n béèrè bẹ́ẹ̀ wípé dáì mọ̀ láńṣẹ́ ka Adam nínú rọ́bìtọ̀. bí èèyàn ò tí ì fàjà ta ní iṣẹ́ àdáàmù nínú rábítà àákàn dá inú pé ta ní rábítà láì ṣiṣẹ́ àdáàmù. nígbà tẹ́ ẹ ti béèrè wípé dáì mọ̀ láńṣẹ́ ka Adam nínú rọ́bìtọ̀ ìdáhùn táwọn kọ́ dáhùn tá a sì fi béèrè ìbéèrè náà ni wípé tí ò bá sí mọ̀lánà ṣẹ́kà Adam kí ni rábítọ̀ ẹ̀dáhùn ẹ̀ náà lóhùn. ìtàn tí ò lè pé ní afọ̀bòsí kún afòdodo kún ẹ̀yọ Ádámù kúrò bẹ́ẹ̀ wájú àsọ̀rọ̀ rábítà kò lè pé. èsì kan nìyẹn fún ìbéèrè àkọ́kọ́. ọ̀rọ̀ ẹlẹ́kejì àwọn mọ́tíkàsì ni wọ́n kóra ọjọ́ nọ́ọ̀mìnẹ́tì rábítà gẹ́gẹ́ bí tẹ́ tó sọ tó fa ká ṣe clarification. àyànjú ẹ̀ àyànnà náà ẹ̀. mọ́tíkàsì kọ́ ló dominate rábítà president ẹlẹ́kẹfà ni wọ́n jẹ rábítà lóṣù. níjọ́ tí wọ́n ti dá rábítọ̀ lẹ̀ pírẹsidẹ́ǹtì ẹlẹ́ẹ̀kẹfà nítòní. inú mẹ́fẹ̀ẹ́fà kò sí mọ́tíkàsì nínú wọn. kí kálukú máa gbọ́ gbogbo ìsọkúsọ tó tọ́ máa ń sọ òun sọ fún ẹ pé ní ìsàṣe ìkùn àṣùwà mìíràn ayù sá àfà àmọ́ká wà á tàtẹ́ kàrà òkè kò ní yàrá wọ́n ń lẹ̀lẹ̀ kulẹ̀ mọ́ yín wọ́n náà dẹ̀ dákẹ́ ọlọ́run kẹ́kẹ́ bìí ọlọ́run náà kò dákẹ́ lórí kankan jọ́ tí wọ́n sọ pé ọlọ́run mẹ́ta lọ́kàn ni ó fèsì ọ̀rọ̀ fúnra ẹ̀ ọlọ́run kì í ṣe mẹ́ta lọ́kàn o onílámú yẹ̀ nídí ó kìlẹ̀ àrífẹ́ ara ẹ̀ ẹ ti máa sọ ọkùnrin tó a máa dákẹ́ ẹ̀yin tẹ́ máa sọ pé àwọn alága lè ṣe máa kọ́ máa lè ṣe kọ́ máa ọlọ́run náà ò fara mọ́ kí wọ́n sọ̀tọ̀ kó sọ ọmọ ẹ̀ kó dákẹ́ bá kílẹ̀ ara ẹ̀ èébú lò ní bú ìsọkúsọ lò ní sọ wọ́n ti jẹ́ pírẹ́sẹ̀ntì mẹ́fà kò sí mọ́tíkàsì kankan nínú wọn. ẹ sì sọ wípé mọ́tíkàsì ló dominate rọ́bìtọ̀ kí ẹ náà máa jẹ́ sí pírẹ́sidẹ́ǹtì kìíní kejì kẹta kẹrin tó fi di karùn-ún tó fi di kẹfà tó ní kò sọ ọmọ mọ́tíkàsì kan bẹ́ẹ̀. wọ́n tẹ̀ dára bí tálẹ̀ 1962 64 lẹ́ ń gbọ́ ìjọ tí wọ́n lọ́ọ̀ṣì ẹ̀ ní 64 ọdún náà tí wọ́n dára bí ta tu àìmọ̀lá àlàmíyà ní Saudi lẹ̀ 1962 ọdún yẹn náà ni báyìí yẹn wá fún Sheikh Adam kò dẹ̀ sẹ́ni kankan tó bá wájú Sheikh Adam nínú ráàyè yẹn kálukú ìṣèjọba ẹ̀sìn nílùú wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. ṣùgbọ́n ẹ jẹ́ á máa jọ ṣe papọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní hadora wa sàkọ́ fama. مولانا الشيخ آدم العلامة الإلوري الموضوع الشيخ آدم عبد الله الإلوري àwọn ni wọ́n rò pé ẹjẹ́ àṣekínní wọ́n dẹ̀ ti mọ̀ wípé ẹnìkan ò lè dá nǹkan kan ṣe àlìjàmá àtúráhàmà ká kójọpọ̀ kájọ ṣe nǹkan ìkẹ́ni ó padà mú wa wàlúfúrúkọ tó dọ́ àbọ̀ káwá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀lẹ́ ni kò ní jádìlẹ̀ lérí ṣé adámọ̀ mọ̀ kí báwọn ṣe tó ń bí wọn min àádọ́ ìlú Islam oríkè kan làwọn nínú oríkè Islam wọn á wò pé n tó dáa jù ní kí ọ̀tún àtòsí kó pawọ́pọ̀ kẹ́lbù nìyáàni yẹ̀ṣù dùbà àdóhùn mú bá àlọ́ kádà gẹ́gẹ́ bí ògiri ilé tí apá kan tó so mọ́ apá kan kó lè bàjẹ́ lé ògiri tó gbó dáadáa tí wọ́n fi rin ṣe àti ògiri tí wọ́n fi amọ̀ ṣe àti ògiri tí wọ́n ṣe tí wọ́n fi eérú ṣe àti tí wọ́n fi èlùbọ́ ṣe tó àlọ́tọ̀ọ̀tọ̀ jọ̀mọ́ èyí tó nírin mú yẹn tí ò so pọ̀ mọ́ èyí tó di amọ̀ mú kò ní pẹ́ tí ó fi wó
ṣé Ádámọ̀ wú káwọn wúwo wọn ríra wọn gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Ànábì a máa sọ ní gbogbo ògbà orí àdéhùn yẹn la gbọ́ pé ṣé Ádámọ̀ náà mọ gbogbo ọ̀rọ̀ ayé wọn lórí kí àdéhùn náà Allahumma saghirni fi ayni wa kabbirni fi ayni bàbí Muhammad sallallahu alaihi wasallam ṣé Ádámọ̀ ní náà fi ọ̀rọ̀ ayé wọn lórí ní pé Ànábì a máa sọ pé Ọlọ́run saghirni fi ayni gbogbo mo ti tó má jẹ́ kí n rí wa kabbirni fi ayni nas ṣùgbọ́n jẹ́ káwọn èèyàn mọ mo ṣe tó àwọn èèyàn ní àwọn èèyàn náà fi ṣe ìyẹn ní tí Ádámọ̀ náà fi ọ̀rọ̀ ara wọn jọ wọ́n ti pọ̀ tó ẹni tó ń kọ́ ọmọ ní kéwù níjọ́ yẹn tó tún ráyè pé ẹ jẹ́ kájú ṣàṣepọ̀ ẹ dárúkọ àpá tó tún ráyè wẹ̀ kálukú dúró ní agbọ́n níbi tó wà àwọn oníwàásù wà wọ́n dúró sangbọ́nà wọ́n ti wà kí iṣẹ́ Ádámọ̀ tó lè fẹ́ ṣe wá sílẹ̀ pẹ́tẹ́ àpàlára ogun bẹ́ẹ̀ àgbàdo àpá ni wọ́n dúró lórí wáàsí wọn mú nǹkan bí wọn fíìdì wọn nù ká kọ́ ọmọ ní kéwù àwọn yẹn ti pọ̀ rẹpẹtẹ ní fíìdì ká kọ́ ọmọ ní kéwù rẹpẹtẹ kó tó di pé sáà láwọn fi sàkọ́ fà kún títí wọn àwọn náà dó bẹ̀ ni wọn ronú pé kí ó ní wàásí wọn papọ̀ máwọn wọn dá yé wọn ṣe ni pé àwọn máa bá yín kọ́ ọmọ ẹ̀yin máa lọ sọ̀rọ̀ ta ẹ̀yin máa lọ jẹ ìmáàmù ọ̀hún wọn ó kéré nínú àwọn akọ́mọ ní kéwù dànù tó bí ìmáàmù lù orí pé wọ́n ti mọ̀ pé káwọn bá ti di ìmáàmù yóò gba iṣẹ́ kéwú lọ́wọ́ àwọn yóò dídí iṣẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ kò tì wọ́n lójú kò dẹ̀ bá wọn ló jẹ́ kọ́ ọmọ tí wọ́n kọ́ kó ṣe mọ́mù fún wọn àwọn yẹn náà wà rẹpẹtẹ bẹ́ẹ̀ akọ́ bẹ́ẹ̀ ni wọ́n tó ń kọ́ tíra kí Ádámọ̀ náà tó dé wọ́n dúró tíra káyé wọ́n jiná ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó akọ́mọ ní kéwú akọ́tíra ìmáàmù oníwàásí àwọn tó dálé kéwú lẹ̀ àfa oní àdúrà onítẹ̀sùbà hánà àwọn tí wọn máa bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ dàrẹ́tì tó yẹ pé tí wọn bá wí lọ́wọ́ wí àwọn ní zulu suhabu àwọn tí wọn ráyè sáyẹnyẹ yàtọ̀ sáwọn ní pìtẹ́ndàsì tòní àwọn ní tantantantara wọn jẹ àsáyé lórí akíkì àwọn tí wọn jẹ olùráyè sá gidi gan àdéhùn ìyẹsẹ àdùfí mọ ìyá àdúgbò àrọ́bì àwọn tó yẹ kí wọn máa sá fún tí ò ní jẹ kí wọn lọ́lọ́run àwọn ní zulu tàkọ́kọ́ àwọn nùkọ́ pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá so wọn papọ̀ ká fi oníkéwu mọ oníwàásí ká so oníwàásí papọ̀ mọ́ ẹni tó ń kọ tírà ká so ẹni tó ń kọ tírà papọ̀ mọ́ ìmáàmù ìlú ká wá kó ogun papọ̀ pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó abẹ́ ìmáàmù lẹ́wà o ìmáàmù lẹ́ máa jáṣojú ní láàrin ìlú àlẹ́ àlámọ́tò lè lórí lónìí láàrin yẹn. Farabita tún ṣe ikú lórí wá ìlímùhù ìwádà tí kò lè muslimina bila mira liwadati kulli muslimina bila mira. Farabita tún ṣe ikú lórí wá ìlímùhù. lábìlà tí sẹ Ádámọ̀ ń gbé làákàyè kalẹ̀ yẹn kí ẹ̀jẹ̀ á dá kalẹ̀. Farabita tún. wọ́n dẹ̀ ní ada wọ́n ní aims wọ́n ní wọ́n ní yá wọ́n ní object wọ́n fi náà fẹ́ dá kalẹ̀ kí náà fẹ́ fi dá kalẹ̀. liwadati kulli muslimina bila mira. wọ́n fẹ́ kí àwọn mùsùlùmí ká máa ṣọ̀kan. kí sẹ Ádámọ̀ tó gbéra gbéra kalẹ̀ ní 1962 wọ́n fi lọ́ọ̀ṣì ẹ̀ ní 1964. èyí tó mọ̀ tẹ́lẹ̀ ló gbọ́. èyí tó mọ̀ tẹ́lẹ̀ ló gbọ́. liwadati kulli alùpùpù wà lọ́tọ̀ọ̀tọ̀ ni o. muslimina bila mira. liwadati kulli muslimina bila mira. 1923 la Ansarudeen sí wa. wọ́n ti wà tó ti ṣe Ansarudeen ni wọ́n lọ wọn àti bẹ́ẹ̀ bọ́ọ̀lì ṣe táwa bí Ansarudeen náà ló máa dá jòkó sùwàtò mi ní oníjòkó tí wọn yàrá àdújòkó tí wọn kàdí àdújòkó tí wọn tó wà ti bá wọn ṣe má wulẹ̀ wá bí tó wá bí tó wá náwó ni àwọn ni wọ́n lè fa wọn tí wọ́n dá wọn ní ẹ má jà ṣe bẹ́ẹ̀ táyì bá ń ṣe òdìbàtà bá jọ ìjọ yín ká tó jọ jòkó papọ̀ ẹ má jà ṣe bí ẹlẹ́sìn kejì ká máa sá fúnra wa mo sá sí ìdáwọ́ àdúgbò ní o Ansarudeen gbọdọ̀ wọ bẹ̀ mo sá bí sáwùdí náà dùn gbọdọ̀ àwọn ìròyìn ìbọn láti ṣe ká Ádámọ̀ rò. mọ́sáàsì àwọn tìjáde àwọn kàdíríà gbọdọ̀ wálẹ̀ mọ́sáàsì kàdíríà àwọn tìjáde Ádámọ̀ ní ẹ má jà síbẹ̀. Farabita tún. wọ́n fẹ́ ká ìjọ kan ní sí Ádámọ̀. ṣé kùlì lórí wá ìlímùhù liwadati kulli muslimina bila mira. liwadati kulli muslimina bila mira.
sin kọ́kọ́ wọlé yìí wọ́n ní màlẹ́ òkè amáṣòro. Màlẹ́ òkè amáṣòro. Nínú àwọn pọ́ìntì tí àlẹ́ alámọ̀tìlá lórí fẹ́ màhá tí wọ́n fẹ́ parẹ́ nù. Ìmàlẹ́ ní amáṣòro. Ẹ̀sìn wa ní ká má ṣòro. Tẹ́lẹ̀ sì ré ìmàlẹ́ ò ní amáṣòro. Làwọn máa ń wí. Ni wọ́n máa ń wí tẹ́lẹ̀. Ṣé Ádámù wá nìyẹn ò dáa? Ṣé Ádámù wá nìyẹn ò dáa? Ó di méjì. Ó di méjì nínú àṣeyọrí sí Ádámù yìí fi ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. Wọ́n ṣe Ádámù nígbà tá a fẹ́ dára bí ta lè wọ́n lọ lùkà kiri wọ́n lọ lù kan tá a forúkọ bẹ̀ sí sàrà. Wọ́n ní ìmọ̀mù wọn kọ́ wọ́n lọ kọ ẹmu. Wọ́n lọ sóko ẹmu. Wọ́n lọ kọ ẹmu. Mọ́mù ló. Àwọn ajá Ádámù lẹ́jà lóde. Àtàwọn àfa ẹbẹ̀rẹ̀ tán táwọn wí yo wọ́n jọ lọ bẹ̀. Wọ́n náà jókòó bí wákàtí mẹ́ta wọ́n mọ̀ sí ìdìbò tó ní ló gbé ẹmu lórí kẹ̀kẹ́. Wọ́n ní kí ló ní kò sí tó máa jẹ tó máa tà nìyẹn kó tó jẹun. Ṣé Ádámù ni tó bá rí bẹ́ẹ̀ tíjọ kan wa tá a bá fi jọ ń ṣe àwọn máa rí ẹni tó yẹ kárùn lọ́wọ́ tí òfin máa di àràmù. Wọ́n á pè wọn náà mọ́ra abẹ́ dára bí táwọn àdẹ̀dẹ́ kí wọn náà wá tó lè máa wúlò fún wọn náà. Ṣé Ádámù torí yẹn wọ́n kó wọn àfàjọ. Ìgbà tí wọ́n máa dálẹ̀ Ìbàdàn ni wọ́n dá sí lóòótọ́ gẹ́gẹ́ bí ìtàn kò sẹ́ni tó jà níyàn. Èyí ṣe kí wọ́n dálẹ̀ mí kan wọ́n gbé Ìbàdàn ìkẹta ọ̀rọ̀ wọn gbé sí Ádámù lábẹ́òkúta òkè ṣe gbé sí Ádámù gbé lábẹ́òkúta gẹ́gẹ́ bí ìsọkúsọ tí wọ́n sọ àwọn lábẹ́òkúta ògbà lọ́wọ́ wọn lọ́fẹ̀ẹ́ wá Ìbàdàn kò rí bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ní ìrìn àjò sí Ádámù lọ sábẹ́òkúta láti lọ́ọ́ kọ́ ọmọ ní kéwù wọ́n lè yèrè bẹ́ẹ̀ wọ́n èrè tí wọ́n jẹ ní bàbá ìmọ̀mù tòní àti bàbá tó bí wọn àtàwọn bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n jàǹfààní nímọ̀ lára sí Ádámù látara àṣeyọrí wọn làwọn ìfẹ́ àwọn bàbá tí wọ́n bí àwa náà tí wọ́n ti dà á lánìyàn pé táwọn bá bímọ ọkùnrin o pàtó bíbí ní àwọn tá a lánìyàn pé táwọn bá bímọ ọkùnrin o àwọn ò fún sí Ádámù kó bá wọn sọ́dà kó ṣe wà inú àṣeyọrí wọn kèé sì ṣe pé lọ rí lé wọn gẹ́gẹ́ bí tó fi kún pé Ìlọrin ò bá wọn rárá Ìlọrin ò bálẹ̀ Yorùbá wá òun ni Ìlọrin bá bálẹ̀ Yorùbá wá sí Ádámù ó kó Ìlọrin wá sí Rábítà nígbà tó láyé Western Region Ìbàdàn ní capital ilẹ̀ Yorùbá òun ní sí Ádámù fi rò pé ẹ̀yin bàbá wọn yìí gbogbo àgbàlagbà bó ti wí àgbàlagbà ní gbogbo àwọn bàbá tí wọ́n jọ dálẹ̀ sí sí Ádámù lọ́jọ́ orí wọ́n ju sí Ádámù lọ kí Ádámù dẹ́rùn fún kálukú wọn ní ọ̀wọ̀ lọ́jọ́ orí àwọn náà fún sí Ádámù ní ọ̀wọ̀ mímọ́ kálukú wà títàrí àkì àkọ́ kò sí kan ní wọn fẹ́ gbọ́ ọ́nù tán pé sí Ádámù yàkàyàkà ẹ̀ àbúyájú sí rí ẹni tí ó bá ṣe múlò náà bàbá yẹn pé ẹja jọ máa ṣe nǹkan tó sì jọ ọmọdé tó wọ́n tó bí tẹ́nì yẹn jẹ́ ọmọ dèdè ọmọ sáwọn bàbá yẹn tí wọ́n fi gbọ́ wọ́n yẹ kẹ́ ẹ mọ orú gígọ̀ tọmọdé yẹn gbọ́. níjọ́ tó fẹ́ dálẹ̀ wọ́n á kó ra wọn jọ nìbàdàn jọ náà wọ́n lọ Ilé Ifẹ̀ wọ́n lọ Ìjẹ̀bú wọ́n wá sábẹ́òkúta wọ́n lọ gbogbo stéètì nílẹ̀ Yorùbá lẹ́kìtì tó wà nílẹ̀ Yorùbá wọ́n á gbàgbọ́ nígbà tó pé Ìbàdàn náà ní capital Western Region ẹ̀já gbé sí Ìbàdàn tó bí Ìbàdàn lọ èyí ṣe wípé àbí Ìbàdàn ló wá gba wájú gbogbo olú yòókù àbí àwọn olú yòókù wá wà ní òkùnkùn àbí kò sáà fà ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń sọ nípa àfà àlẹ́ àlámọ̀tìlì lórí tó sọ pé kọ́kọ́ sọ yòó lárúbáwá fúsáhá ọmọ Abẹ́òkúta ni ṣùgbọ́n kápítà Ayọ̀dèjì ni níjọ́ tí alámọ̀dé kọ tíra gbogbo àwọn bàbá tẹ̀ ń wí náà wà láyé kò tẹ́ni tó já sí Ádámù pé ọdún bá àkọ́kọ́ òǹtẹ̀ ká tẹ òǹtẹ̀ tíra lẹ̀ ti lárúbáwá Abẹ́òkúta yìí náà ni ṣé Ádámù ò dá padà kì í ṣe ká Abẹ́òkúta wá jẹ́ aláìmọ̀ kan kì í ṣe Ádámù àfi ní ká gbé kó bẹ̀ ṣùgbọ́n kápítà Western Region àbíṣolórí nílẹ̀ Yorùbá ṣé Ádámù tẹ̀ ń ṣe nǹkan tí ó máa wà ní déédéé pẹ̀lú tí ìjọba fẹ́ gẹ́gẹ́ bí ẹni ire tó ti jáde tó mọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ sí àti Allah wà ní Rasul wà kúrò láwọn ìwé ìfọ̀nà àti aláàmọ̀tò lórí gbogbo tí ó bá yapa ṣẹ̀ríà àfáà kì í ṣe tí ó bá ṣe déédéé ṣẹ̀ríà là àfáà máa ń ṣe. mọ̀lábẹ́sẹ̀ Ádámù rọ̀dí ọlọ́ọ̀tàn náà ìgbà tí wọ́n gbé kínní ìkàlẹ̀ ní Rábítà wọ́n wá kó palẹ̀ sí orígun mẹ́rin Rábítà orígun mẹ́rin ni orígun àkọ́kọ́ òun láti mẹ́tòlè àìmà kìí ṣe kó o kàn ní lọ́ọ̀bẹ̀ ẹgbẹ́ society nǹkan ní Rábítà organization kọ́ nǹkan Rábítà àkójọpọ̀ gbogbo tó ń jẹ́ mùsùlùmí ìjọ yòówù kẹ́ jẹ́ ẹnìkan máa wá ṣojú yín níbẹ̀ mẹ́ òun ń pè ní Rábítà kìí ṣe tajà tẹran àwọn yàrá àkọ́kọ́ arúkùnrin àwùwá
àwọn ní lajnatul a'imma àwọn tí wọ́n jẹ́ ọ́fíìsì àwọn ìmáàmù nílùú àwọn wà ní rábítà ẹlẹ́ẹ̀kejì ń bẹ àrùkùnù tání lajnatul ulama àwọn àfáàsán àfáàhánà wọ́n lè má jẹ́ ìmáàmù olùkọ́ àmàkàrà máa sọ ipò tí kálukú wọ́n dìmú tí wọ́n ní máa tẹ̀sí pé eléyìí yóò jẹ́ mọ́mù ìlú wọn ṣùgbọ́n orí ibì kan dìmú ní rábítà àwọn orígun kejì nìyẹn àwọn orígun ẹlẹ́kẹta àrùkùnù tání lajnatul mudarrisin àwọn tó wá di ọ́fíìsì kakọ́ ọmọ ní kéwú àwọn tó wá di mú àwọn náà kóra àwọn jọ sínú rábítà ìjọ yẹn kí adámọ̀ kó wọn mọ́ra pé ìwé ìjẹ́ mọ́mù ìlú ṣùgbọ́n àfọ àkọ́mọ ní kéwú ni ẹ̀jẹ̀ àjọmọ́ sí wọ́n aṣojú àwọn tó ń kọ́mọ ní kéwú wọ́n ló máa gba ẹ̀tọ́ fáwọn yòókù tẹ̀ ń jọ ń kọ́ ọmọ ní kéwú tẹ́tọ̀ bá délẹ̀ àfáàní wọn ò jẹ mọ́mù nílùú tó rọ́pọ̀ tó ti náà fi ń jẹ mọ́mù. torí opportunity ni wọ́n fi ń jẹ mọ́mù. èmi ni mo mọ kéwú kọ́. èmi ni mo mọ kéwú jù nínú ìlú kọ́ ni wọ́n fi ń jẹ mọ́mù. má jẹ́ àtọ́ra wa. opportunity ni. tó o bá tiẹ̀ ní gbogbo nìkan rí. tó o bá tiẹ̀ ní gbogbo nìkan rí. owó ní tábẹ́kùtà wá rí. tó o bá ti jẹ́ ẹgbẹ́ aláké. tó o bá ti jẹ́ ẹgbẹ́ aláké. o lè jẹ mọ́mù ẹ̀bá. kò sí tó o lè mọ̀ o lè jẹ mọ́mù ẹ̀bá. ìtàn jẹ nínú ìlú yóò máa jẹ. tí wọ́n ń jẹ nínú ìlú yín ló jẹ. tó bá rí tìlú jásọ tìlú wa fún ẹ. o mọ kéwú ju Jùbìrìlù lọ. o mọ kéwú ju Jùbìrìlù lọ. lábẹ́kúta tó bá ti jọmọ ẹ̀gbá aláké. bẹ́ẹ̀ náà ló wà nílùú bòmí tó yẹ kó lórí igun tí ń jẹ. àwọn ìlú kan bẹ lẹ Yorùbá pé kó ti ní ìdílé mẹ́ta pé tó jẹ mọ́mù. tí mọ́mù kó mẹ́rin. mọ́mù kó mẹ́rin kò sí lè kó mẹ́. bàbá kẹmọ fún kọ́ ṣe sàrà wọn làwọn ní mọ́mù kẹ wà nílé àwọn kí wọ́n máa jẹ́ báwọn nítorí pé ilé wọn ni wọ́n ti ń jẹ́ ẹ̀ tó wá fẹ́ máa bú ẹ̀gbá pé aláké ń jẹ́ tó ti bá wò nínú tó wà káàkiri kálukú ló ní ìdádó ìṣèlú wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ń jẹ́ ìmọ̀mù nínú ìlú wọn wà á mọye bẹ́ẹ̀ káàkiri nínú àwọn orígun tó wá tún kó kalẹ̀ àrùkùnrin rárẹ̀ owó náà ní lajnatul wa'izin àtọ́ ń ṣe wá sí káàkiri ayé ṣé àdámọ̀ tó kó àwọn náà mọ̀ra pé ẹ̀dá ìjọ máa ṣe gbogbo wọn jọ kóra wọn jọ lórí báwo la ṣe fẹ́ ṣọ̀kan báwo la ṣe fẹ́ wà lójú kan ṣùgbọ́n nínú mọ́gàbí tí gbogbo wọn fara mọ́ jù lánàá òní wọ́n sì àbí mọ́lìkì wọ́n jọba nítorí pé kò mú ìjà dání kò mú kálọ lọ́tọ̀ọ̀tọ̀ dání ó lè rọrùn ojú ọ̀nà mọ́lìkì gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn o ló gba ojú ọ̀nà mọ́lìkì dá níjọ́ náà lọ́wọ́ wọ́n lè fẹ́ nínú tó torí ẹ̀dá arábítà lẹ̀ òun náà ní báwọn náà ṣe fẹ́ yọra wọn kúrò nú àwọn ọ̀jàgà àwọn ẹ̀sìn àbáláyé wọ́n ti máa yọra wọn kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tí ò ní onígbà kèfèrí ló bí mùsùlùmí bí kìrìsìtẹ́nì bí mùsùlùmí bí babaláwo wọn gbogbo wọn wọnú ara wọn nínú ẹbí kan gbogbo ẹ̀sìn lẹ́ẹ̀bà ń bẹ̀ rábítà dúró pé ẹ ní bára yín jà ṣùgbọ́n làkún dínú kún wáyé dín. gẹ́gẹ́ bí Al-Kùránì ti wí. ẹ ní bára yín jà o ẹ ní máa ṣètò sọ́ra yín ẹ̀wùjọ́ tí rábítà ti wà ẹ gbọ́ lórí afẹ́fẹ́ rí kí àwọn ẹlẹ́sìn àbáláyé kí wọ́n sọ̀rọ̀ ránṣẹ́ sí mùsùlùmí kò ṣẹlẹ̀ níjọ́ tẹ̀yìn ẹlẹ́sìn Ọ̀ṣun ọ̀gán yìí dé náà àwọn ẹlẹ́sìn àbáláyé náà bẹ̀rẹ̀ sí jáde social media wọ́n béèrè lọ́wọ́ ìjọba fún ọ̀nà fẹ́ gba déètì. wọ́n lè fi ní dé ẹ ti súnmọ́ lọ bí wọ́n ti ní dé. ẹ̀yin lè súnmọ́ débẹ̀. níjọ́ táwọn báyìí dára bí talẹ̀ ẹ̀sìn méjì ló wà nílẹ̀ Yorùbá mùsùlùmí àti kìrìsìtẹ́nì ó wà nínú ẹlẹ́sìn àbáláyé tó ń ṣe Islam tó wà dọdún léyà yóò pẹran ó wà nínú ẹlẹ́sìn àbáláyé tó ń ṣe kìrìsìtẹ́nì tó wà di ní ìyá yóò pẹran ṣùgbọ́n ọjọ́ tẹ̀yìn dé ẹ̀yin lẹ́sọ̀ fún wọn pé wọn ò lẹ́ran ẹni tó bá pẹran ọkọ̀ padà lómi ẹ̀yin lẹ́sọ̀ bá tà rẹ̀ kò sí ládàá fún wọn làwọn àbí ló dá tó bá kúkú níbẹ̀ káwọn kú dájú. káwọn àbúdá ara láàmú. òkè mọ́ kí wọ́n ṣe ọ̀kan tí wọ́n jẹ́ kọ́kọ́ sábẹ́ wa àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ká di mẹ́ta ẹ̀yin náà rò lórí ara yín ta lórí iṣẹ́ ṣe nu gbogbo wọn. àkọ́kọ́ nù nínú àwọn tí wọn bàbá wa Mọ̀lánà Sheikh Adam àti gbogbo àgbàlagbà tí wọ́n jọ ṣe papọ̀ báwo ni mọ́sálásí ṣe fẹ́ pọ̀ tàbí lè mọ́sáàjì mọ́sálásí níye kó tó dé wọn dára bí talẹ̀ èèyàn tó ń kírun ti pọ̀ ju mọ́sálásí lọ ó ti wá rí pé ẹ̀jẹ̀ ká mọ́sálásí máa pọ̀ ẹ̀jẹ̀ ìdá ẹni yẹn náà ẹ̀jẹ̀ àfẹ́ ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe renovation mọ́sálásí wọ́n tún mọ́sálásí bẹ̀rẹ̀ sí wọ́n ran ara wọn lọ́wọ́ pẹ̀lú àwọn tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n jọ ń rí tẹ́lẹ̀ bá fẹ́ ṣe nǹkan lòdùn gbogbo ìmọ̀mù yòókù àlọ́bẹ̀ wọ́n á kó iyì lọ́ba bẹ́ẹ̀ ni ọba jẹ́ ní iyì láàrin ìlú wọn tẹ́lẹ̀ ìrí gbogbo àwọn ìmọ̀mù yòókù wọn lè lè yí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kó wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ mọ́sálásí wọ́n bẹ̀rẹ̀ sí fún Islam lèwáwò àṣẹ Islam wọ́n bẹ̀rẹ̀ sí polongo ẹ̀ káàkiri àwọn òǹkà mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀ káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ náà ni ta'allum abna mùsùlùmí báwo la ṣe fẹ́ kọ́ àwọn ọmọ mùsùlùmí lẹ́kọ̀ọ́ kádàlẹ̀ kéwúlẹ̀
wọ́n máa ṣe àwọn kùránì kan máa ṣe wàlímọ̀ fún wọn ó jẹ́ kí wọ́n pe àwọn olówó náà dá sí i tó pé àwọn kan ṣe wàlímọ̀ Tabíọ́lá wọ́n ń ṣe Tadé ṣe Kọ́lá àwọn arábìnrin àtúndà àyèmọ̀ náà ló dá gbogbo àwọn àǹfààní ìkàlẹ̀ lóra ẹ̀ẹ́dá ẹ̀rẹ̀sẹ̀ sílẹ̀ káwọn kan máa jẹ́ mùsùlùmí kìíní kan kọ́ máa jẹ́ máa fẹ́ ṣe wàlímọ̀ ìyá Abíọ́lá ìwọ gbó kalẹ̀ kó máa jẹ́ wo wàlímọ̀ fún gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti bẹ̀ wọ́n tara ẹ̀ mọ ẹ̀kọ́ ẹ̀sìn Islam dáadáa alálẹ̀ lórí. mọ́dà zamani sọ́látù maulaya bìjìlání máìkàtò kọ́mọlẹ́bàání mákìlá dáhùrọ̀ ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar mudirana rabbana alimu baqa'u lisana hadiyu makadahu bilbala fakidihu makila dawaman li Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu Pàtó di 1994 tó fẹ́ lọ ṣe rábìdà 1964 wọ́n dálé 1962 wọ́n lọ ṣe 1964. wọ́n gbà káwọn lólórí Kò dáa. a lè máa jòkó nínú pàdé kó má lẹ́nu tó máa darí ìpàdé. Bàbá wa àgbà Mahali Bàásùmù wọ́n jẹ́ ìmáàmù Ìbàdàn gbà náà wọ́n ní wọ́n wà ní ọmọ 50 ọdún ni wọ́n jẹ́ ìmáàmù Ìbàdàn wọ́n dẹ̀ lò 55 years lórí oyè. La ilaha illallah radiyallahu ta'ala anhu. Bàbá Mahali Bàásùmù. àwọn náà wá sọ pé kí Ṣé Ádámù máa jẹ́ adarí Ṣé Ádámù wá ní fẹ́yìn bàbá ara o ẹ̀yin náà ní kẹ́ máa kẹ́ dàbí wa. Bàbá yẹn ni pẹ́sidẹ́ǹtì àkọ́kọ́ Mahali Bàásùmù ìmáàmù ilẹ̀ Ìbàdàn nígbà náà àwọn ni wọ́n jẹ́ àkọ́kọ́ pẹ́sidẹ́ǹtì fún nígbà tí wọ́n ti sí Ṣé Ádámù ètò wọn ní àbá sọ pé ní ànàlá orí ìlú rẹ̀ mi ò gbèrò owó ẹ̀ pé kí wọ́n á jẹ́ pé nítorí mo fẹ́ jà ṣáájú ni mo ti wá béèrè èrò eléyìí bàbá ní ara ẹ̀yìn tẹ̀lé gbogbo orí wa panu pọ̀ bàbá yẹn ṣe president. nígbà tí bàbá náà lọ ẹni tó jẹ president lẹ́yìn wọn ó ní Ìmáàmù Parakoyi wọ́n jẹ bóde wọ́n Parakoyi jẹ bóde. ọ̀rọ̀ pé wọ́n gbé kó ní Ìbàdàn. ọkọ̀ Ìbàdàn ẹ má dé. má dé báwo. wọ́n padà sí jẹ bóde. lẹ́tùmọ̀ pé àjọṣepọ̀ ní gbogbo wọn jọ ń ṣe. kèsì pé lu kan kèsì pé nìkan ọ̀bẹ nìkan ṣe kẹ́nìkan má pa Peter fún yín pé lu kan ọ̀bẹ nìkan ṣe ìlú tó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ló lọ báyìí. gbàtọ́ kò níbẹ̀ tí bàbá yẹn ta gbàdàgbà tí wọ́n lọ àwọn jẹ́ ẹ̀lẹ́ yẹn ó fi darí tí ó fi lọ ní kì í ṣe bí ti ọlọ́dún mẹ́rin ọlọ́dún mẹ́jọ rárá wà bẹ́ẹ̀ tí ọlọ́jọ́ òfìdí ni wọ́n kì í sí sàṣìlá wọn kò sẹ́ni tó jẹ́ tó ti kú nínú gbogbo wọn. bàtà àkúrò mẹ́ẹ̀ wọ́n padà lọ sí Àkúrẹ́ lọ́dọ̀ bàbá Yáyì Àkúrẹ́dé àwọn jẹ́lẹ̀ kẹta pẹ́sidẹ́ntì ẹlẹ́kẹta nínú àdìtàtù àìmọ́ ọ̀rọ̀kọ́rọ̀ pé Ṣé Ádámù wá dé ẹrú àwọn bàbá yìí tó sọjá ní lẹ́nu tọ́tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run òtàbùrú mẹ́ o ṣe yí dùn kọ́ mi kàdé lò òṣìṣẹ́ náà Muhammadu lọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ àdìsí náà ló fẹ́ tú ẹni tó bá jẹ́ àti òun náà ló fẹ́ tú fẹ́ tú ni ṣe yí dùn kọ́ mi ẹni tó nílá yìí tó jiná jù nínú ìjọ káàdì mọ́ òun náà ló ṣe bọ̀ yìí mọ́ tó fẹ́ wí nìyẹn ìgbà tó kúrò bẹ́ẹ̀ ó padà lọ sọ́dọ̀ ó padà sílùú Òṣogbo lọ́dọ̀ Sheikh Mustapha Ajisafẹ́. wọ́n jẹ́ pírẹsidẹ́ntì ẹlẹ́ẹ̀kẹrin. àwọn ni pírẹsidẹ́ntì ẹlẹ́ẹ̀kẹrin. ìmáàmù Òṣogbo ní àná. ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń dúró ẹ̀ sí. láti ìlú Ìbàdàn lọ sí ìlú Ìjẹ̀bú. láti Ìjẹ̀bú padà sí Àkúrẹ́ padà sí Òṣogbo. ó tún wá kó lọ́dọ̀ bàbá wa l'Óṣogbo ó tún padà lọ sọ́dọ̀ bàbá wa Haruna Lágbèrè nílùú Ìbàdàn ó jẹ́ pé méjì ló padà sí Ìbàdàn títí dòní Ìbàdàn nìkan ló sì gbálẹ̀ méjì tó máa dáa ti dárúkọ ìbò tó máa mọ́ríkà sínú wọn lọ́bìnrin ó lẹ́yìn tẹ́ pé mọ́ríkà sí bá lọ dominate rábítà bàbá mu
wọ́n jẹ́lẹ̀ kan. ṣùgbọ́n wọ́n ní bàbá wa Haruna Lágbèní wọ́n gba lẹ́tà pé àwọn ní president wọn ì tí ì wú oyè wọn fi jáde láyé nù tàntà gbọ́ lẹ́yìn yẹn ló ṣe wá padà fọ́dọ̀ bàbá wa Ìmáàmù Èkìtì tòní tó jẹ́ president lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá Ìmáàmù Èkìtì tòní. àwọn ni wọ́n wà ní president lọ́wọ́lọ́wọ́ báyìí. jẹ́lẹ̀ kẹfà. tó jẹ́lẹ̀ kẹfà. nínú Rabitatul A'imma wal Ulama. Olúwa kó bá a ṣe dáadáa fún wọn. bá a ṣe dáadáa fún gbogbo wọn. ó sì bá a ṣàlékún ẹ̀mí gígùn fún wọn. ó sì bá a ṣe àlékún ẹ̀mí gígùn fún wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé dání. lórí àwọn tí wọ́n jẹ president ní Rabita nù a sọ̀ṣẹ́ tí wọ́n ṣe bóyá nítorí ṣe yóò ní àti bí ẹ̀dí aka bọ́ síbi secretary tọ̀ ẹ̀dí ọkọ̀ jẹ secretary nínú Rabita kì í ṣiṣẹ́ Adama o. nílẹ̀ Yorùbá yìí. Bàbá Juma Bangola wọ́n jẹ́ ní 1964 títí di 1973. àwọn ló bí bàbá Ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá tòní. wọ́n jẹ́ secretary ní 1964 títí di 1973. ìgbà táwọn kú ṣé Ádámù tún fẹ́ yẹ làwọn èèyàn bàbá ń rárá bàbá ní sẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn máa wá pàdé ẹ̀wù ṣé Ádámù ẹ̀wọ̀n tí wọ́n ti dáyé gbogbo àwọn bàbá yẹn gbà bàbá ìwọ náà ló kó gbà bàbá ọkọ wa gbé fún ṣé Ádámù ní 1973 ṣé Ádámù wa ṣẹ̀ṣẹ̀ wá gbé sàkọ́ fà èyí táwọn bàbá yẹn bẹ̀ lọ́wọ́ fún ṣé Ádámù tó ṣiṣẹ́ lára wọn ló dáa jù ní kí èèyàn ọmọ lọ kẹ́kọ̀ọ́ kó wá délé ilé ilé kankan ó mọ̀ wọ́n ní ìsárájà wáyà kúrá nìyẹn ilé yìí kó lè wá fi kọ́ àwọn ìjọ rẹ̀ nígbà tó bá dé wá bá wọn ṣé Ádámù wa gba sẹ́kítírì yẹn ní 1973 wọ́n wá wà níbẹ̀ títí di 1992 sẹ́ni gbọ́ bá wọn. ǹjẹ́ ṣé Ádámù ní sẹ́kítírì ẹlẹ́ẹ̀kejì nínú Rabita wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ètò iṣẹ́ èyí tí kálukú náà mọ̀ pé ògo iṣẹ́ orúkọ Rabita yẹn ó káàkiri ayé nígbà tí Ádámù wà bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí ìṣọ̀kan yẹn kó wọ̀ kò sí ilé kéwú kan tí yóò mọ̀ pé nìkan jẹ́ Rabita tí ò ní bàtà pẹ̀lú Rabita kò sí ìlú kan tó ní mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀ tí ò ní bàtà pẹ̀lú Rabita ní gbogbo wàyí lẹ́yìn yẹn ni ó tẹ̀ wá padà pàṣẹ Ádámù papòdà 1992 ní bàbá wa bí ò bá kú ó jẹ́ àkọ́kọ́ ọmọ mọ́díkàsì tó kọ́kọ́ wọ ẹ̀wù ní Rabita wọ́n pírẹsidẹ́ntì o bàbá bí ò bá kú sọ̀tún ní bí ò bá kú àwa gbà ní 1992 yẹn ibẹ̀ la bàbá bí ò bá kú wá wà títí àwọn náà wá ń darí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ń ṣe gbogbo nǹkan ṣùgbọ́n gbà tí àgbáńdé ti ṣẹ́pọ̀ lọ́wọ́ wọn tí wọ́n tún ṣiṣẹ́ sọ́tún wọ́n ṣiṣẹ́ sósì wọ́n wá yan bàbá wa àgbà tí fi mọ́ mọ̀ wọ̀ bàbá wa Adéṣẹwà bàbá sí bàbá kó wá yàn wọ́n pé ìwọ náà máa délé fún mi ní sẹ́kítírì àkọ́kọ́ fún ọyàn náà di ní sẹ́kítírì bàbá bàbá kú ló yàn náà yàn bàbá Adéṣẹwà yẹn ìgbà tí bí ò bá kú bàbá bàbá kú ní 2011 wọ́n ní ìwọ tó ti ń ṣe náà ìbí náà ni kó máa jẹ́ sẹ́kítírì bàbá yẹn wá wà ń pẹ́ láti 2011 wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jáde láì lọ́dún níbi September October ni wọ́n ní bàbá náà ṣẹ̀ṣẹ̀ jáde láyé lọ́dún yìí ní bàbá Adéṣẹwà oúnjẹ sẹ́kítírì ẹlẹ́ẹ̀kẹta ní Rabita bàbá Juma Bangola làkọ́kọ́ bàbá ṣe Ádámù lẹ́kejì bàbá bí òkú ní ẹ̀kẹta bàbá òwò yẹn ní ẹ̀kẹrin bàbá Adéṣẹwà ẹ̀kẹrin lẹ́yìn náà ni wọ́n ṣe wá yan ọmọ bàbá wa ṣe Daha ajiwa Sheikh Al-Ustaz Mustapha Daha àwọn ṣẹ̀ṣẹ̀ wá gba sẹ́kítírì ní October ní ọdún yìí lọ́dún yìí wọ́n ń jẹ́ sẹ́kítírì ẹ̀lẹ́ karùn-ún ta nílẹ̀ Rabita mùdíra náà. ọba náà àdìmú bàbá ò lè sára àbẹ̀lẹ̀ o máa ò lè bàlá bàgẹ́dẹ́ o. àbẹ̀lẹ̀ o máa ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. Ọlọ́ba àṣàlékún ẹ̀mí gígùn wọn. Àmín. Mustapha Daha tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ sẹ́kítírì. kọ́lọ́njẹ́ wọ́n lẹ̀mí gígùn mẹ́rin. Àmín ya Allah. Nínú àwọn tí wọ́n ti jẹ́ òun náà ni Balógun oníwàásí.
balógun oníwàásí wọ́n tún jẹ nínú rọ́bítọ̀. ẹni tó sì jẹ́ lákọ̀ọ́kọ́ bá a ti gbọ́ bàbá náà yóò nínú kòkòrò. ìtàn sọ fún wa pé Ìbàdàn ni wọ́n ń gbé ṣùgbọ́n ọmọ Adó-Odò ni wọ́n lókun state peter ṣe sọ fún wa àwọn ni wọ́n jẹ́ balógun oníwàásí wọ́n sọ pé lóye tó ń gbà á ṣùgbọ́n ẹni tẹ́nu panupọ̀ pé ó jẹ́ nígbà náà òun náà ni bàbá wa Nájímùdín Àlùkòkò ẹ̀wí dáadáa. bàbá wa Rufai bàbá wa Ahmad Rufai Òkèàrẹ àwọn ni wọ́n jẹ́ mufti àkọ́kọ́ tọ̀ Òkèàrẹ. ẹ̀yọ́ wọn yóò gbọ́ ìwọ dáadáa àwọn ni alàlè lórí. mọ́dà zamani sọ́lá tó Maulaya méjì láyé mọ́ríkàzó kọ́mọ lèlè bàání wàbílà dáwọn Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. àwọn ni wọ́n kọ́kọ́ jẹ mú sinira níta wà ṣe fa Muhammad Rufai Òkèàrẹ nìbàdàn àwọn ni wọ́n kọ́kọ́ jẹ mú sí lẹ́yìn wọn àwọn kan sọ wípé gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àdèmàsọ lásán wọ́n ṣe Salman Aláwàyè lọ́yọ̀ọ́ wọn ni wọ́n gba àwọn kékeré ààbò mẹ́mẹ́ àkànní wọn gbogbo ayé ń pè wọ́n ní Mufti wọ́n mọ̀ wọ́n sí Mufti gbogbo ayé mọ̀ wọ́n sí Mufti ṣùgbọ́n ìtẹ́nu papọ̀ sí ni pé ẹni tí wọ́n tún fún níláwà ní Mufti òun náà ni Fadilatu Sheikh Uzair Doha Hamza Uzair Doha ní Kírun àwọn náà tún níláwà ní Mufti lẹ́yìn wọn ni Sheikh Abdulrasaq tó ṣẹ̀ṣẹ̀ wá mẹ́yìn. O jẹ Mufti katọpẹ lẹ́ẹ̀kẹta abẹlẹkẹrin ìyẹn Mufti ta nílé ilé Yorùbá bàbá Òkèàrẹ yìí ṣe mọ̀ọ́kàsí bàbá Aláwàyè yìí ṣe mọ̀ọ́kàsí bàbá Dọ̀háàkì nìkan ló jẹ́ mọ̀ọ́kàsí bẹ́ẹ̀ àti ní mọ̀ọ́kàsí méjì láti bàtà tó ṣe ìjọba arábìnrin àbọ̀ ó ti ẹ̀rọ àkáǹjì mú sàbátò ṣe ẹ̀kún wa padà bọ́ síbẹ̀ yìí nínú ẹ̀mẹ́ nínú àwọn oyè tí wọ́n tún ti jẹ ní rábìtà níjọ́ tí wọ́n ti ń jẹ òun náà ni wàkíl Muslimin ọ̀hún kan náà bàbá wa tó kọ́kọ́ jẹ níjọ́ tí wọ́n ti ń jẹ rábìtà kò tẹ́ tó jẹ́ rí bàbá bí òbá kú ló kọ́kọ́ jẹ bàbá bí òbá kú ni wọ́n kọ́kọ́ jẹ Wakilul Muslimin bàbá tí wọ́n gbélé bàbá wa Sheikh Abdulrasaq Salahuddin Imamu Ìdúgbòde àwọn náà gbà ìbátan wa gbélé kó wa bọ́ sọ́dọ̀ bàbá wa Sheikh Muhammad Ismail Muhammad awúrẹ́ àwọn ni wọ́n wá gba Wakilu Muslimin kí bilali Yorùbá Ẹdó ṣe tó lè báwọn náà rẹ̀ Allahu al-Karim wọ́n já sí pé ibi tí wọ́n tún kọ rábítà ṣùgbọ́n bàtí bàbá ṣe Ádámù kú ní 1992 bàbá Mùdírù tòní wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí bàbá wọn ṣe gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ àbárò ní bíbélì àyẹ̀sùn làbùrọ̀dúlù ló dáa jù ní kí ọmọ kó bọ́ sórí àpèrè bàbá rẹ̀ kì í ṣe pé kọ́ ọmọ máa jẹ iṣẹ́ bàbá rẹ̀ kọ́ ọmọ ṣe kún iṣẹ́ bàbá rẹ̀ tẹ́ ẹ bá wo mọ́kàsì bí sí Ádámù gbàtí Ádámù wà láyé kálọ̀ òbí mọ́kàsì ṣe rí gbàtí Ádámù ò sí láyé mọ́ àmọ́ bí Mùdírù ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ tá a bá tún lọ wọ rábítà nígbà tí iṣẹ́ Ádámù wà láyé ká tún lọ wọ rábítà nígbà tí iṣẹ́ Ádámù ò sí láyé àmọ́ bí bàbá Mùdírù ṣe kúṣẹ́ àbí kò ṣe kúṣẹ́ bàbá Mùdírù wá jẹ oyè kankan kọjá wípé ẹjẹ máa gba ẹnu ẹ̀yin àgbàlagbà kí máa gba tọ́ ọ ní sọ̀rọ̀
gẹ́gẹ́ bí iṣẹ́ tí Sheikh Adamu ṣe tẹ́lẹ̀ wọ́n jẹ́ president wọ́n jẹ́ wàkílù wọ́n jẹ́ secretary wọ́n jẹ́ mufuti wọ́n jẹ́ balógun oníwàásí tá a bá gbé wàásí kalẹ̀ kò sẹ́ni tí yóò mọ̀ pé mùdírù mọ́ wàásí tá a bá ń sọ nípa dárò lè ta ká sọ̀rọ̀ nípa ká dájọ́ ẹ̀sìn kò sẹ́ni tí yóò mọ̀ kò tí ṣe tí àdúgbò dì mú mẹ́ tí ó sì jẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ká sọ̀rọ̀ nípa àwọn mùdàrísì kò sẹ́ni tí yóò mọ̀ pé mọ́ríkàsì orúkọ kan ńlá kan ló nílẹ̀ Yorùbá gbogbo nǹkan yìí ni mùlánàmù dínú mọ́ríkàsì náà lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọ́n jù ú lẹ̀ ẹ̀yin ẹ máa ṣe ẹ jẹ́ káwa máa mójútó tí ò bá wá fẹ́ yé wa pàtàkì wà ní kọ́nfẹ́rẹ́nsì lọ́dún yìí ẹ wo iye owó tí bàbá Mùdírù nìkan gbà fúnra bí dátúlẹ̀ ẹnìkan kò ṣẹlẹ̀ lórí ẹnìkan kan rí wọ́n tún fún wọn lówó lójú gbogbo ayé 10 million Senator Soliudeen Mustapha wọ́n fún wọn ní 10 million bàbá ní ara mọ́ríkàsì tẹ rábítà ni mo fẹ́ ọ̀nà ó dáa tó bá rí bẹ́ẹ̀ kó máa jẹ́ lórúkọ yìí Senator Soliudeen wáyé pé lórúkọ bàbá Mùdírù sí rábítà ìtòlẹ́ ìdìbò wa kí fún ọjọ́ Ìlọrin òsì bá wa ṣe ní rábítà lẹ Yorùbá tábàtọ́ pé náà ọmọ wa náà ni wọ́n fún wa lówó bẹ́ẹ̀ náà ni wọ́n gbà káàkiri wọ́n kò bí lọ́dọ̀ bàbá wa pàtàkì àmìlà bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀ wọ́n làwọn pe lágbájá àwọn pe tẹ̀lẹ̀ láì ní máa dárúkọ ẹnì kọ̀ọ̀kan ilé ìtẹ́ máa ń sọ gbogbo mọ́ríkàsì ló dominate rábítà gbogbo tá a gbọ́ yìí náà tó yẹ kí kálukú náà ti lọ wò pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ tá a bá ní àwọ̀ ìjà parí ẹ̀ láàrin ara wa ẹ má jẹ́ ká máa sọ ìsìláàmù di ọ̀tá ara wọn innamal mu'minuna ikhwa mùsùlùmí jọmọ ìyá ara wọn ní kẹlbùnìyà àdà gẹ́gẹ́ bí ògiri ilé yẹsù tó bá dùn bá dùn àwọn òwúlò fún yín ẹ̀yin òwúlò fún wa sùnrà òwúlò fún mọ́tíkàsí àti òwúlò fún àdàbí náà òwúlò fúnra wọn ní tẹ́nìkan bá dé lónìí àkódélọ́sọ̀ ọmọ àjọ òwúlò fúnra wa ni ní lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ká má di okọ̀ kókọ tá yóò máa pè wá débi pé màtá bá ń pa lóko mi kò ní okọ̀ yàn ní ìwọ̀n àwọn èèyàn jẹ́ káwọn omi tí Islam dé lónìí káwọn omi tí Islam wà láàbùdó lọ iṣẹ́ àdámọ̀ káwá wò pé wo ló dáa nínú Islam tàná àti Islam tòní káwá bú ẹnìkan ká kí ẹnìkan àwọn tí wọ́n ṣe Islam ọjọ́ táyé ò gbà wọ́n tí wọ́n rí ṣe bẹ́ẹ̀ àwọn táyé ṣe ọjọ́ táyé gbà wá kò sí fóònù látijọ́ kò sí Facebook tí wọ́n fi lè nà sára láti lè fi fọ́dá àwọn ká látijọ́ ẹ wò wàhálà tó máa ṣe kọ́ tó ṣe wá sí láti kó káràbàdàn tó gbọ́ ẹ wò wàhálà tó máa ṣe kọ́ tó ṣe wá sí níbàdàn kó tó dé lọrin ẹ wò wàhálà tó máa ṣe kọ́ tó ṣe wá sí níjẹ̀bú kó tó dé ọ̀nà kò yí lọ́wọ́ wọ́n dẹ̀ ń káàkiri dá wà yẹn lè káàkiri dára ó lè ṣàwọn ẹ̀fọn àwọn kó tó wá jẹ́ pé à ń sọ lẹ́ẹ̀kan náà gbogbo ayé ń bọ̀ lónìí sọ́dún kó tà ń sọ báyìí gbogbo ẹjẹ́ àpadà sódù kan náà ẹjẹ́ àjọ dúró lójú kan náà gẹ́gẹ́ bí àdẹ́dùwà Muhammad ṣe ní ká ló máa ṣe dáadáa fún bàbá yìí mọ́mù ní Ìbàdàn tòní bàbá gbọ́tọ̀ ọmọ kékeré bàbá àlùbáríkà ẹ̀mí gígùn àláfíà ara bá ayọ̀dá ẹ̀ fún wa bàbá pírẹsidẹ́ǹtì gbogbo league of imams and alfas bàbá imam gbogbo Èkìtì olùwàmáṣà bá ṣàlẹ́ tẹ̀mí gbọ́ àláfíà bàbá wa the grand chief imam Ìjẹ̀bú-Land bàbá wa bàbá rẹ bàbá àlùbáríkà bàbá dùnú bàbá náà olùwàmáṣà bá ṣe dáadáa fún wa bá ṣàlẹ́ tẹ̀mí gígùn fún wa ó ní ìyàwó táwọn náà kó wá rábìtà ní èkó lọ́dún yìí wọ́n sì dá sí tọ́lọ́mù ní bàbá Mùdírù ṣe sọ fún wa bẹ́ẹ̀ bàbá wa the chief imam of Ẹ̀gbá-Land bàbá wa Fadilatu Sheikh Muhammad Sa'adullah Bagbola league of imam and alfas vice president wọ́n fún wa ní rábítà bàbá náà nígbà tó máa dá rábítà lé àwọn làwọn ń wá sí àdámọ̀ lọ gbogbo bí táwọn jọ lọ pátápátá ní títàn bá fẹ́ dàrú mọ́ lọ́kọ́ bí àwọn léèrè wọ́n ní bàbá wa Rufai Òkè Ààrẹ ọmọ wọn kan bẹ tó jẹ́ àgbákò mímọ̀ báyìí ó kéwú ní mọ́ríkàsì náà tó kéwú ní Asia rí wọ́n tún lọ sí Canada lọ tẹ̀síwájú nínú mímọ̀ wọ́n ní bàbá náà nú àwọn tí Ìbàdàn ní aṣọ ara Ìbàdàn tí Ìbàdàn náà fi ń yanràn ní bàbá náà wà bàbá wọ́n ní ẹni títàn náà ò bá ti yé kó lọ bí bàbá náà léèrè tí ò bá ti lè lọ́dà bàbá ìmáàmù ní Ìbàdàn tò ní láàbù lọ́dọ̀ bàbá tá à ń wí léèrè gbogbo ìtàn yìí lóṣojú gbogbo àwọn bàbá yẹn kì í ṣe pé lẹ́yìn wọn láti fi bàbá jẹ́ bàbá tá à ń dárúkọ lóṣojú wọn gbogbo wọn ẹ̀mí kíkọ́ àláfíà ara ló bá àyọ̀dá ẹ̀ fún wa. ìmáàmù wa àgbà ní Yewa ẹ̀mí kíkọ́ àláfíà ara ló bá àyọ̀dá ẹ̀ fún wa. ìmáàmù wa àgbà ní Àkúrẹ́ ẹ̀mí kíkọ́ àláfíà ara ló bá àyọ̀dá ẹ̀ fún wa. bàbá ìmáàmù tuntun nílùú Ọ̀yọ́ bàbá wa tí wọ́n ṣe gun orí àpèrè àwọn bàbá wọn lọ́ba máa ṣe àdínkù ìkọ́mọ̀ṣe fún wọn. bàbá wa tí wọ́n kúrò ń bẹ́ẹ̀ bàbá wa Ajókìdẹ̀rọ̀ ọlọ́bàjà máa ṣe àdínkù ìjẹ́ ìjẹ́
gbogbo ìmáàmù tí wọ́n ti lọ lọ́ba àti ọba Yorùbá pátápátá bàbá Fáyọ̀ Òkè Àrẹ ìmáàmù Ẹdẹ ní lọ́ba àdó tì wọ́n ìmáàmù Ọ̀fà ní lọ́ba àdó tì wọ́n ìmáàmù Òṣogbo ní lọ́ba àdó tì wọ́n ìmáàmù Èkó ní lọ́ba àdó tì wọ́n ìmáàmù Ṣẹ̀yìn ní lọ́ba àdó tì wọ́n ìmáàmù Ṣakí ní lọ́ba àdó tì wọ́n àti gbogbo àwọn ìmáàmù pátápátá àti gbogbo àwọn àfáà náà àti gbogbo àwọn tó ń dálé kéwúlẹ̀ pátá lórí máàlì àtàtà ìdàrásá àríyá ìsìlámíyà àti àfáà wa àgbà Alhaj Abdul-Latif Ya Sattar wala ti wá bà nǹkan jẹ́ ọmọ kúnnà sàríkì àdè wá fẹ́ lógún mọ́ ti wá àfẹ́ pèpèkúpè mọ́ra mọ́rọ̀ tí a fẹ́ kílíà nígbà fẹ́ni ká ṣàtúnṣe torí pé ká lẹ́gbàá Muhammad ní ká máa ṣe nìyẹn ọlọ́mọdé bá ṣàlékún ìkẹ́gẹ́ fún gbogbo àni ọlọ́run bá ṣàlékún ìkẹ́gẹ́ gbogbo ọ̀sàdé. Muhammad